Ayatollah Simai Ya Nabi Allah wa man la yusamma dhalika bismillah Sabakri وأنزل علينا المن يا رب مني على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى ويبادني وتيبارني ولسقوم لني تدجو إن شاء الله ما نصادني أنبال الجوطا والبال الجوطا Inshallah tó fi ṣọ́kàbá tí bàbá kò fi ṣe jípe àbọ̀ ọlọ́run tó fi gbọ́ Kùránù tí Kùránù kò fi ṣe dáná dákun fi bò wàrà lókè dènà àtàwọn àjọ ń fẹ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún a ń tọrọ àlékún ìkẹ́ fún aṣọ́jọ́ ẹ̀dá annabi wa Muhammad ìkẹ́ Ọlọ́run kó máa bá annabi àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí a ń tẹ́lẹ̀ dúpọ̀nà tí annabi wa sallallahu alaihi wasallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ pé la yanfa'u fihi malun wala banun owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha biqalbin salim afẹ́n tó wákàdé Ọlọ́run ọba àdékọ́lá Allah pẹ̀lú ọkàn tó là kò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq a ń fi àánú Ọlọ́run bẹ náà àdánwò tí yóò bá wa táà fi mú orogún kọmọ Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ̀n kọwọlá àjọ kan oṣù rẹ̀ kọwọlá gbólóhùn la ilaha illallah ṣùgbákan náà a ń fi àsìkò yìí a fi ń bẹ lọ́n fún gbogbo àwọn ọmọ ìyá wa mùsùlùmí tí wọ́n ń bẹ lórí ìnira kásíkejì kọ́nà balẹ̀kọ́lá kọ́ bá ní pé wọ́n dìde wọlá àjọ kan oṣù Ọlọ́run wọlá gbólóhùn la ilaha illallah ṣùgbákan náà tó ń ṣàdúrà fún àwọn tí wọ́n jẹ́ adarí wa ní Ọ̀yọ́ state tí a wà ẹ́ ó bẹ̀rẹ̀ látorí bàbá wa Alhaji wa Kúnlé Sání tó fi dórí gbogbo àwọn tí wọ́n di igun ńlá mú ní Ọ̀yọ́ state Ọlọ́run bá lè kọ́ lápọ́mọ́ bá ní wà pẹ̀lú wọn kọ́lọ̀ ń kọ́ látọ̀kan sọ rẹ̀ ẹ̀mí gbogbo àtàlàfíà ara kọ́lọ̀ ń kọ́ bá ní ṣe fún wọn ìjọ nàkómí Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ láíláí wọlá àjọkàn sọ Ọlọ́run wọlá gbólóhùn la ilaha illallah so bákan náà gbogbo àwọn tí Ọlọ́run ní kí wọ́n máa ṣe
kùkárí rẹ̀ ọbẹ̀ látorí bàbá Wónsu àti gbogbo àwọn bàbá bàkátá bàbá gbogbo àwọn tẹ́jẹ́ pé wọ́n gbésẹ́lẹ̀ ni wọ́n ò tún gbésẹ́lẹ̀ gbogbo ìgbà tí wọ́n bá ń bẹ láyé ni wọ́n sáyìn tọ́lọ́n ọlọ́run mẹ́jọ òsù wọn láíláí o wọlá àjọkà òsù ọlọ́run wọlá gbólóhùn la ilaha illallah coordinator wa lọ́yọ̀ state ọlọ́run bá ní wà pẹ̀lú wọn wọlá la hawla wọlá quwwata illa billahil azim ní àìní gbára wa lásìkò agbègbè bíi mẹ́ta ò ní àyà lọ agbègbè alákọ̀ọ́kọ́ ò náà ní ká afẹ́ sọ fún wa ní tá a sọ níjẹjọ ni pé ẹni tó torí ẹṣin tó fi wọ iná pé àdíìsì yẹn àdíìsì bí méjìlá fẹ́ mú wá ní ìjẹjọ ṣùgbọ́n ọ̀kan lára ààyè mú wá tí ọjọ́ fi lọ lẹ́yìn eléyìí a wà bọ́ sí agbègbè ká fún wa ní àwọn àdúrà kan tàbí ká ṣàlàyé ó ní í ṣe pẹ̀lú tọ́pìkì tá a fẹ́ tírìtì náà insha Allah agbègbè ẹlẹ́ẹ̀kẹta ni pé a níjọ́ pẹ́ rárá a fàyè ìgbà béèrè torí pé láti bí ọ̀sẹ̀ mélòó kan a gba ìbéèrè kò sí níjà ká máa gbà béèrè torí bí ìbéèrè ẹnu lè ti sìyàn gbégan síwájú tọ́jà pé ìbéèrè yẹn ni yóò jẹ́ kó clear bóyá lómi ti sin nǹkan mí pọ̀ yínú téèyàn sọ gan tọ́jà pé tí wọ́n bá béèrè náà tí mo sọ kọ́ ni eléyìn o kọ́nà balẹ̀kọ́lá kí ó sànù nìkọ̀ọ̀kan wa ibi tí a ti mú ọ̀rọ̀ ìjọ máa jẹ́ bí tọ́pìkì wa akẹgbé wá wípé ẹni tó torí ẹ̀sìn wọná ṣùgbọ́n ibi tá a fẹ́ lọ gangan ní pé inú Suratul Quran chapter 6 verse 162-163 Suratul An'am Ọlọ́run pò wà lákèésí wípé súra yẹn ni màá fi ṣe foundation kí n tó mú àdífì wa bákan náà màá dẹ̀ fi Suratul Kawthar inna atayna màá fi sí kejì rẹ̀ ká tó wá mú àdífì ẹni tí ọwọ́ náà nítorí ẹ̀sìn atẹ́ntọ́ wọ àlìjánnà nítorí ẹ̀sìn gẹ́gẹ́ bí mùsùlùmí nínú nǹkan tí máa ń sọ̀yàn dẹlẹ́bọ tá a gbọ́dọ̀ lọ gbọ́yé o náà ni azabuhu li ghayrillah kéèyàn pa nǹkan ẹran ni o adìẹ ni o anything téèyàn bá ti lè pa kó wá pa fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run irú ẹni bẹ́ẹ̀ ó ti dẹlẹ́bọ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ti dẹlẹ́bọ kí ni náà قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له نعم وبذلك أمرت وأنا أول المسلمين ibi tí mo ti fẹ́ gbé ó ní pé mo ní èèyàn lè pa ẹṣin kọwọ́ èèyàn ẹni tó torí ẹṣin wọ àlìjánnà àti ẹni tó torí ẹṣin wọná ṣùgbọ́n ká tó lọ ọbẹ̀ a gbọ́dọ̀ gbọ́ nǹkan kan yé wípé pípa nǹkan fún Ọlọ́run bí èèyàn bá fẹ́ dùn nǹkan Ọlọ́run nìkan lèèyàn dùn nǹkan fún tẹ́ bá fẹ́ pa nǹkan Ọlọ́run nìkan lèèyàn pa fún lẹ́ran ni o ládìẹ ni o ẹni tí gbogbo nǹkan tá bá ti ń pa láyé Ọlọ́run nìkan la máa ń pa fún ṣùgbọ́n a sọ tàwọn olóòṣà a wà sọ bí tó ti gbé àwa mùsùlùmí dé pẹ̀lú oríṣiríṣi àdúrà táwọn àfáà máa ń ṣe tí wọ́n sì rìkwáyà pé ká lọ pẹran torí pé ta bá ń sọ̀rọ̀ ẹbọ ìta nìkan àwọn èèyàn ti fẹ́ máa ń gbọ́ yé kí àwọn ẹlẹ́bọ ẹbọ yẹn ti tẹ́ ẹ ní sínú ilé ọ̀dọ̀ mùsùlùmí kódà kìí ṣẹni ó gbé fóòmù gidi lọ́wọ́ ó tún wá kọ́lé bẹ́ẹ̀ tó náà ti ní yàrá ó lè ṣe ní gbogbo ẹ̀ àti ilé bọ́ta ó ṣòro díẹ̀ illa man rahima rabbi àfẹ́ntọ́lọ̀bà àlèkè ọlábá tó bá ṣàánú nìkan lókù náà Islam ti jẹ́ kó yé wa Ọlọ́run pàṣẹ fún Nabi sallallahu alaihi wasallam nínú suratu al-An'am Ọlọ́run ní wà nàbí bá ń sọ fún pé kúl sọ fún àwọn mùsùlùmí sọ fún àwọn kèfèrí sọ fún gbogbo ayé wípé ìwọ tí mo rán wáyìí inna salati
sọ pé dájú ìrun tèmi ń kí ọlọ́ni kánàbí ọmọ pè má rẹ̀ bá wánù sùkí àti ẹran tí mò ń pa wámàháyáyà àti ìṣẹ̀mí mi tí mò ń ṣe wámàmátì àti ìṣẹ̀mí mi ni o òkú mi ni o Ọlọ́run nìkan ni Ọlọ́run ọba àlékè ọlá ọba ẹ̀dá tí torí rẹ̀ ni mo fi wà láyé tí n bá kú torí rẹ̀ náà ni tí n bá ń pa ẹran torí rẹ̀ ni tí n bá ń kírun torí Ọlọ́run ni kò ní í ṣe pẹ̀lú ẹ̀dá kankan la sharika lahu kò sí orogún kankan tí mo lè bọ́lọ́run wá lórí gbogbo ohun tí mo sọ yìí. Ọlọ́run wà nábì máa sọ fún wa pé wabidhalika umiritu pẹ̀lú tí mo sọ yìí bí a ṣe pa mí láṣẹ nu ta ló pa láṣẹ Allah ìtumọ̀ rẹ̀ pé bọ́lọ́run ṣe ní kí n rí nù bí Ọlọ́run ṣe wá ní kànábí òríhun bọ́lọ́run ṣe ní kànábí òríhun bẹ́ẹ̀ ló ṣe yẹ kí gbogbo mùsùlùmí ayé orí torí pé ọ̀gá wa nu Ọlọ́run wá bá fi pa ànábì láṣẹ nǹkan pé kó ṣe ìwọ ọmọlẹ́yìn ọwọ́ àjòkó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ kọ́ ọmọ bàtún wá dàrú ànábì Ọlọ́run wà ànábì sọ fún wa pé wabidhalika umiritu bí ẹ ṣe pa mí láṣẹ nù wà ánà èmi sì ní àkọ́kọ́ mùsùlùmí ó fi hàn yí pé tí n bá jẹ́ number one mùsùlùmí in tí mo fi ń jẹ́ mùsùlùmí ó náà ni pé gbogbo nǹkan tí mo kà kalẹ̀ Ọlọ́run nìkan ni mò ń ṣe fún ìwọ tó o bá fẹ́ jẹ́ mùsùlùmí náà tó o bá ti lè ṣe fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run èyí ṣe mùsùlùmí mọ́ torí mi tí mo jẹ́ number one mùsùlùmí ó ní mò ń sọ̀rọ̀ yìí ànábì no sallallahu alaihi wasallam ẹlòmíì wá lè bèèrè kí n sáré clear ibi tó lè rújú mẹ́ pé ṣé bá ní Islam ní gbogbo àwọn ànábì Ọlọ́run ṣe bó lànábì ó ṣe wá jẹ́ the first Muslim ànábì Ìsá ńkọ́ Mùsá ńkọ́ Nóhù ńkọ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ànábì yẹn náà àwọn náà ní the first Muslim lásìkò wo lásìkò kálukú tiwọn so ànábì wa ó ní the first lásìkò títí wa ní generation títí wa láyé Mùsá òun náà sọ pé wà anna awwalul muslimin òun làkọ́kọ́ mùsùlùmí lásìkò tí ẹ̀ ayé Ìsá òun náà kọ́kọ́ sọ bẹ́ẹ̀ ayé alákọ̀ọ́kọ́ nù tá a fi ń mọ̀ yìí pé tó bá pẹran tó dùn nǹkan ó fẹ́ pa díẹ̀ ni ó fẹ́ pa anything ni ó gbọ́dọ̀ pa fún nǹkan kan àyàfọ́lọ́n òde ní ẹjá padà sínú Suratul Kawthar iná àtẹ́iná sẹ́rí súra ẹ̀ súra tó pàtàkì ni súra ńlá ni ṣùgbọ́n àwọn èèyàn máa ń sọ àwọn nǹkan kankan mọ́ lọ́rùn tí ó sì ń bẹ àkọ́kọ́ kí wọ́n sọ pé nítorí ọ̀rọ̀ léyá in ló fi sọ̀kalẹ̀ kò sí ń bẹ kò sí inú ẹ̀sìn wa ayé ti lajú kọjá kẹ́nìkọ́ wà ní local champion kó tún wá máa sọ àwọn ọ̀rọ̀ kan tí èyí sáré kódà kọ́ ní àwọn bàbá wa ìtàtà tí ń gbọ́bọ̀ tipẹ́tipẹ́ nù àdúà àwọn bàbá ìlọ́gbà àwọn náà wọn bẹ̀lọ́n wọn lọ́lọ́njọ́ ma wó jù á lọ tó ti yé báyìí àdúà wọn ò sì lè sàdúà kọ̀ mọ́gbà tẹ́nìkan bá ní sáwọn bàbá tó ti wá lọ́wọ́ orí nàrí wọ́n lè mọ́ rí nàrí wọn ò bá mọ́ rí nàrí inú ọkàn wa àwọn láwọn bàbá wa ní àwọn ọmọ wọn náà láti rí nàrí ẹ̀dàkùn kí lálẹ́ gùn bẹ́ẹ̀ àdúrà àwọn náà ló sì gbà wọ́n tó fi dá wákà pé ibi tá bá bá sí Olúwa dé Pàlímà àti májẹ̀mọ́ ẹ̀sìn níbẹ̀ ni kí táwọn ọmọ ti bẹ̀rẹ̀ kan ṣáṣìbẹ̀ṣìbẹ̀ lójú ẹ̀mí wa. àwọn àbá náà wọ́n sọ bá wọn pé ibi táwọn bá bá sí Olúwa dé pẹ̀lú ìmọ̀ àti májẹ̀mọ́ ẹ̀sìn ẹ máa gbọ́ májẹ̀mú méjì wọn fi lẹ́ o ibi táwọn bá bá sí Olúwa dé pẹ̀lú ìmọ̀ kí ni májẹ̀mú ẹ̀sìn o náà ni al-ikhlas wal-mutaba'a kó jẹ́ pé torí ń tọ́ fẹ́ ṣe torí tọ́lọ́run ni wal-mutaba'a kó jẹ́ pé bá Nábì ti ṣe gẹ́lẹ́ o náà ló ti ṣe ìtí à ń pè májẹ̀mú ẹ̀sìn nú shurutu qabulil amali àbíká sọ pé sharita qabulil amali májẹ̀mú méjì
tí wọ́n fi gba ìjọsìn lọ́wọ́ èèyàn méjì náà ni àkọ́kọ́ ń bẹ òun náà ni kó jẹ́ wípé ikhlas torí t'Ọlọ́run ló fi ń ṣe ó ṣe nítorí ẹnì kankan Ọlọ́run nìkan là sáfọ̀ mẹ́sìn fún bákan náà wal-mutaba'a in tó ṣe yẹn ǹjẹ́ wọ́n bí ọ̀ pé kó ṣe tọ́rọ àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá wọ́n níṣẹ́ tí wọ́n bá bẹ ní tó ń tìyà ní jọ rìn so iṣẹ́ tí wọ́n bá bí ọ̀nà ẹ̀sìn tó bá ṣe àṣìdànù ló ṣe kódà àátùn kírú ẹni bẹ́ẹ̀ kódà kàrẹ́ tó ti ṣe mólúdì tiẹ̀ tó májọ ẹmọ́ àwọn ọmọdé ó lè wó lu kíní tí ń kọjá lọ alẹ́rẹ́ tó ti mú ọjọ́ tó ti ṣe mólúdì tiẹ̀ lọ ìntáàkì ni pé ẹ̀sìnkú àṣìdànù torí kò ní gbaládá kò lè gbaládá àkọ́kọ́ ni pé súrà yẹn kò sọ̀kalẹ̀ nítorí iléyá kìí ṣe torí iléyá number 1 ẹlẹ́ẹ̀kejì súrà yẹn ò sọ̀kalẹ̀ nítorí pé ọmọ ànábì jáde láyé sallallahu alaihi wasallam kìí ṣe pé ọmọ ànábì jáde láyé láàárọ̀ ọjọ́ ọdún lọ́lọ́run wá ní ànábì wá ń ronú lọ́lọ́run wá sọ iná àti iná kalẹ̀ fún rárá kò tí ẹjọ́ rárá kò jọ so inú táàfimà kí n kẹ fún alẹ́rí ẹyọ kan péré inú táàfimà ní pé iléyá àti túnú àwẹ̀ ìgbàtà tó dé Mádínà látó ń ṣe iléyá látó ń ṣe túnú àwẹ̀ ó clear bí ó clear àṣọdún ìtúnú àwẹ̀ àṣeléyá ní Mákà àwa mùsùlùmí níbo láti lọ ń ṣe Mádínà ìgbàtà Ànábì dé Mádínà lẹ́yìn ọdún kejì ó ní ọ̀rọ̀ léyá ọ̀rọ̀ túnú àwẹ̀ látó ń sọdún kò sọdún ṣíṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sọdún ṣíṣe kankan okay normal thing àkànlò láìfù lọ ákírun ọ̀tán Mádínà ni a sọdún ti ṣẹlẹ̀ gbogbo ọmọ ọkùnrin tánàbí sí bí láyé kò sí kankan tó bá dé Mádínà gbogbo wọn ti kú kó tó kò Mákà sẹ́mà àwọn ẹ̀kẹ́ mẹ́tọ́ yẹ pé ó wà straightforward tẹ́lẹ̀mí ti bá ń la gidi ọdún kẹmẹ́ ń gbà mọ́ sọ ní kí ló kọ rédíò ta máa ń lò gbà kẹ́ni amúntajérò láwọn kẹ́ bá ń pè mí ẹ sì sọ pé bí táwọn bá kọjú sí mú ní mo rò pọ̀ rẹ̀ yìí tí ọba rẹ̀ yìí ṣé ẹ dákun ṣé mo bú àwọn bàbá náà báyìí ní ìṣe iná àtẹ́ná ta ti ń ṣe kékeré ta ti ń bábọ̀ tẹ́tọ́ wá ní òrí bẹ́ẹ̀ mo sọ̀rọ̀ mo fún ọ lẹ́rìí bébí ogun náà lákàtàn ọmọ wo ní ló kú ó ní Kọ́símù ọ̀dà Ànábì ò gbé Kọ́símù kankan dé Mádínà ìwúrọ̀ tó lọ kàtà padà mọ́kàsíkọ́ láti ń kírun léyá Mádínà láti ń kí ó ti ọkọ̀ clear náà láì tí ìmọ̀ kí ó gẹ̀yìn ó ti ọkọ̀ rí pé kìíní yọ gbogbo ọmọkùnrin rẹ̀ ọmọ obìnrin lọ́ba dé Mádínà ọmọ ọkùnrin ọba dé Mádínà ọmọ ọkùnrin kan tí wọ́n bí fún Mádínà ó ní Ibrahim oṣù ló sílò kìí sí ìṣègbà léyá ló kú kìí ṣègbà léyá ló kú so ti yé báyìí oṣù ni òun àwọn mìí sọ yí pé innal ayna la tadma'u wal qalba la yahzan wala naqulu illa ma yuridi rabbana wa inna bi firaqika ya Ibrahim la mahzunun nígbàtí Ibrahim ọmọ rẹ̀ kú so oṣù ló wà ṣùgbọ́n tẹ̀ta àti kọ́ ni ké nígbàtí Kọ́símù kú Ànábì wa ń ronú Ọlọ́run wá sọ àyàkalẹ̀ fún pé asọ́lì li rabbika ọyá lọ kírun tó ní lọ kírun ìdí fáwọn èèyàn ní lọ kírun pé gbàgbó adé ìdí ló bá ṣe Allahu Akbar Kọ́símù ó sì lọ náà rí Ànábì tí wá gbàgbé Allahu Akbar Allahu Akbar pé ló fi ṣe kábàrà mẹ́jọ torí kábàrà mẹ́jọ la máa ń ṣe ní alákọ̀ọ́kọ́ so tí máa kọ́nù tí a pè méje wọn ò sí takbiratul ihram mọ́ ní nǹkan kan náà lájọ́ ń sọ ìyẹn ò tó fa wàhálà àwọn kan ó ní méje ni so ìtura ẹ̀kẹ́ méje ni pé ẹ má ka takbiratul ihram mọ́ tá a bá ní mẹ́jọ torí kọ́ wọ́n bá máa dàrú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń kí ìdì máa ń dàrún ìdì ìlú tí ó mọ̀ méje méje tó ti ka méje ni ó wà á ṣe tó yẹ kí tí n bá fẹ́ ṣe wà sí rẹ̀ máa wọ pé mẹ́jọ lákọ̀ọ́kọ́ mẹ́fà lẹ́ẹ̀kejì
tó bá ti gbọ́ yé bá ń pé mẹ́jọ gbogbo tẹ̀kbíà tó ṣe mẹ́jọ ní láàkọ́ Allahu Akbar máa kàkà ìwọ tí wọ́n fi ṣe mọ́mù tipátipá Allahu Akbar number 2 Allahu Akbar Allahu Akbar nígbà wá ti ka mẹ́jọ tó bá sì dìde ẹlẹ́ẹ̀kejì ké Allahu Akbar ó ti káwọ́ kó ó dé ní ọwà sí márùn sí sẹ́yìn kí iná mẹ́fà ní gbogbo tẹ̀kbíà tí ń ṣe lé second raka mẹ́jọ ni tàlákọ̀ọ́kọ́ ọdá náà àátùnjárọ̀ ọbẹ̀ náà pé ó máa níbì kan kún òkùnjọ ọdún débi pé yóò wà sí ìrun kí ó ṣe jẹ́ pé tó bá rí bá jẹ́ pé ìrun léyá nìkan ló yẹ ká máa lo ìrun léyá ló yẹ ká máa lo kábàrà mélòó sí mẹ́jọ lákọ̀ọ́kọ́ méje mẹ́fà lẹ́ẹ̀kejì wọ́n ẹ̀ta fún wa ń lo bí ìrun túnú àwẹ̀ tó àwẹ̀ lọ́sáájú léyá dénú ṣẹ̀ríà Islam àwẹ̀ látọ́kọ́ ìrun yìí dì àwẹ̀ lákọ́kọ́ kí ká tó kí léyá bẹ́ẹ̀ ṣe ń kínú bẹ́ẹ̀ náà ṣe ń kí dì sí ó fi hàn pé kí yìí ṣe pé náà tẹ́ náà ní ṣe pẹ̀lú ọmọ ànábì kìí ṣe pé ó ní ṣe pẹ̀lú iléyá ó yà bí òye but ìtí náà tẹ́ náà ń sọ gẹ́gẹ́ lọ́pọ̀lọpọ̀ àfọ́ ọ̀gbọ̀yé ọlọ́run ní ba'da a'udhu billahi minash shaitanir rajim inna a'tainaka al-kawthar àwọn ọlọ́run ńlá fún wa nàbí ní al-kawthar ìtumọ̀ táwọn àfáàtù ọ̀pọ̀ àwọn kan ní omi kan ní lálìjà náà akálukú sọ tí ẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ tó dájú tó jẹ́ pé kò sí tẹ́nì kankan tú sí tí ò ní kó sínú ìtumọ̀ táwọn àfáàtù káwùsàrù yẹn sí pọ̀ o ṣùgbọ́n kò sí tààfà oún tẹ̀fsìrì kan fẹ́ tú sí láyé tí ò ní bọ́ọ̀nù ìtumọ̀ kéèyàn bá ti túbọ̀ inna àwọ̀ ọlọ́run la fún wa nàbí ní al-kawthar oore tó pọ̀ gbogbo tó wá fẹ́ rí ọmọ tó sí tó bá ní àga kan ní ẹfẹ́ gbé fún lálìkàmọ́ àròrè ni bó ní odò kan ní àròrè ni ọ́ndà al-kawthar náà ni bó bá ní odò kan ní ṣòwò oore náà ni bó bá lábàtà kan ní oore náà ni bí mọ́ Ibn Kathir ṣe túnú alayhi rahmatullah wọ́n tó àwọn túnmọ̀ míì náà ṣùgbọ́n wọ́n lọ sí bí pé kátù ní al-khayrul kathir oore tó pọ̀ ọlọ́run láti fún olóore tó pọ̀ sẹ́rí ń táyà ń sọ gan ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ọ̀gbọ́yé tó bọ́ wá rí bá táà bá sọ́rẹ́ fún ni àdúpẹ́ ni fasalli li rabbika wá máa kírun fẹ́mi ọlọ́run ọba rẹ̀ wanihar sì máa pa ẹran ètò àwọn pé Imam Ibn Taymiyyah wọ́n gbà tí a fẹ́ sọ̀rọ̀ àtàwọn àfóònù tafsiri mi wọ́n ní fasalli li rabbika wanihar ọ̀rọ̀ márùn ló wà lórí rẹ̀ ṣùgbọ́n èyí tó dájú ní pé fasalli li rabbika wanihar li rabbika máa kírun fọ́lọ́run ọba rẹ̀ wanihar li rabbika kó o sì máa pa ẹran fọ́lọ́run nìkan sọ ọlọ́run nìkan ni ó máa kírun fún ọlọ́run nìkan ó pẹran fún tó bá fẹ́ pẹran má pa fún òòṣà má pa fún kankan ọlọ́run nìkan ni kó o fi sọrí pẹ̀lú dáǹgbọ́ yìí ó ti ń yé wa pé ìmá pa nǹkan ẹni tí ń pa egbò gbogbo tó wá ti ṣe pa tí ẹ̀ máa ń pa láyé má fi sọrí nǹkankan jù ta ní lọ Allah náà ibẹ̀ láwà lọ pé nígbà ọlọ́run ní ìwà náà sẹ́rí áyà àwọn àfáà kan kí n tó sáré lọ bí ìdájọ́ fíkíù àwọn àfáà kan lọ síbi pé nínú usulul fiqh al-amru li-mutlaq yaqtadi al-wujub tí àṣẹ bá wá látọ̀dọ̀ ọlọ́run tí ó sì so mọ́ nǹkankan tó jẹ́ dàrẹ́tì àṣẹ tí èsì kó so mọ́ nǹkankan ọ̀ranyàn ni in tí a ń pè ní amúrù kọmáǹdì lọ́dọ̀ ọlọ́run ọ̀ranyàn ni pé ẹ lọ sí òfin ọlọ́run kò ní pé a ṣẹ̀ṣẹ̀ máa yiri ẹ̀ wò kódà àwọn àfáà dúró lórí yí pé bó ṣe jẹ́ ọ̀ranyàn yẹn ọ̀ranyàn tẹ́ ẹ tún gbọ́dọ̀ lọ tètè ṣe ni gbogbo àwọn àwámírù ọlọ́run ibẹ̀ làwọn kẹtí wá lọ múdàjọ́ pípa léyá yí pé iléyá pípa ọ̀ranyàn ní kéèyàn pa léyá wọ́n nítorí pé kọ̀máǹdì ní bẹ́ẹ̀bẹ̀ wọn fasalli li rabbika wanihar ẹ̀pẹ̀ràn àwọn ní wanihar ìwà nàbí lọ pẹ̀ràn máa pẹ̀ràn léyá wọ́n wá tú wanihar bẹ̀yẹn sí iléyá ọ̀ranyàn ní ká pẹ̀ràn iléyá ṣùgbọ́n wọ́n sọ fún wa pé ẹran léyá pípa lóòótọ́ àwọn àfáà sálàf nínú àwọn àfáà wa jẹ́ ti lọ tí máa ń sọ pé àwọn àfáà sọ báyìí èmi ò sọ̀rọ̀ àwọn àfáà orí social media ayé sí o
kódà ń sọ̀rọ̀ àwọn bàbá wa tó ti lọ tí wọn ò tiẹ̀ bá social media ń sọ̀rọ̀ àwọn àfáà náà lu wa àwọn tí wọ́n bá wọn sàbí láyé àwọn sàbí gan láàrin ara wọn látòrí àwọn sàbí wa tó fi ń wá sọ́wọ́ 300 century nǹkan 4th century 2nd century 3rd century 4th one 5th one bí 300 years 400 years gbogbo àwọn àfáà tí wọ́n wá ń gbà náà sí àsìkò ànábì arínú wọn tó sọ pé ọ̀ranyàn níléyá ààrẹ tó sọ pé ìsọ̀ranyàn àwọn tó ní ọ̀ranyàn ni ááyà tí wọ́n mú wá ní ṣùgbọ́n àti ẹni ìsọ̀ranyàn wọ́n ní ẹ̀ lè fi ááyà ń sẹ̀rí torí pé ááyà yẹn ìsọ̀rọ̀ léyá ní ń sọ àtúnlùkọ́ ìgẹ́ ti pọ́ǹtì mi wọ́n ní kì í ṣe ọ̀rọ̀ léyá ní ń sọ wọ́n ní kódà ọ̀rọ̀ tí ń sọ ń bẹ̀ ń lọ̀rọ̀ ẹbọ mẹ́pa nǹkan fún nǹkan kájọ lọ́n lọ fasalli li rabbika wanhar li rabbika ọlọ́run nìkan ni kó kírun fún ọlọ́run nìkan ni kó pẹran fún ìta fi wá mọ̀ pé kì í ṣe ọ̀ranyàn níléyá pípa Abubakar Siddiq Umar ibn al-Khattab riwaya kan bẹ lọ́dọ̀ Ibn Abi Shayba Abubakar lọ́dún kan bẹ tí ọmọ ọmọ pẹran léyá ó sì lágbára àti pa Umaru náà pa á ní kí ló dé wọ́n ní Abubakar ni mo mọ̀ gbé jùlẹ̀ káwọn ará ilé mi ọmọ máa ròyìn pé ọ̀ranyàn ní kí n pa ṣùgbọ́n kò sí ẹwà máa gbọ́yé tá bá ń sọ̀rọ̀ dájú ẹsẹ̀ lómi lè ní ẹ̀ṣẹ́ rí nǹkan wọ́n mọ̀ tó ní ká mọ̀ tó ń pẹ̀ràn léyá wọn ní tà ń sọkọ̀ bíyàn bá tìlàwọ́ Kùránì 1 million níjọ́ léyá kò lè ní ládá tó kéèyàn tẹ ẹ̀jẹ̀ rán lẹ̀ àní Kùránì 1 million ìbàdá àjọ náà tọ́lọ́run fẹ́ ni pé ẹpẹran ìbàdá nǹkan ọ̀kan ní mẹ́rin ìjọsìnjọ́ tiẹ̀ ìjọsìnjọ́ léyá wọn téèyàn fi lè rójú Ọlọ́run jùlọ ni pé Ọlọ́run ní ẹpẹran fún mi torí ẹ̀rọ fi wọ́n sọ fọ́nà bí pé máa ṣàlàyé fún ẹ pé ẹran tó wọ́n fẹ́ pa lásìkò ájì àbásìkò léyá kìí ṣe pé ẹpá fún òsà o kí wọ́n mọ̀rọ̀ pọ̀ ọjọ́ àwọn o kúlí inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin sọ pé mi Ọlọ́run lọ pa fún torí àwọn olóòṣẹ́ ó tún bọ́ta àwọn tí ń bọ́ta lórí social media ṣùgbọ́n Ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́kẹ̀yìn ò tó bọ́ta tẹ́lẹ̀ kẹ́ ẹ̀mọ́ náà ń pẹran àdáyá wọ́n lọ tàwáfù ilé kan wọ́n lọ ṣe báyìí ní pé nǹkan míì jọ Ọlọ́run lọ ẹ̀yin tẹ́yìn tàwáfù ẹran tẹ́ ẹ pa ẹni tí ò lè jẹlẹ̀ pa fún Ọlọ́run tún ní ẹ̀kàn pa lásán mo fẹ́ gba nǹkan lọ́dọ̀ yín ẹ̀kàn pa ẹ̀yin náà ní tó wá jẹ nǹkan yín ẹ̀yin náà ní ẹ jẹ so káwá padà síbi kí n kọ́ alẹ́kọ̀ọ́ kan bẹ̀ yẹ pé iná àti iná tà ń sọ yìí ìtọ́lọ̀ ń jẹ́ kó yíwa ni pé mo sóore tọ́pọ̀ fún wa nàbí sallallahu alaihi wasallam Ọlọ́run bá wá sóore fún yàn kéèyàn mú dúpẹ́ rẹ̀ ní inú téèyàn fi máa ń dúpẹ́ oore ni pé kéèyàn ọpẹran mo mọ́ fẹ́ lé emphasis dáadáa lórí àárín yẹn nítorí àwọn àfáà tí wọ́n ti bí ọ̀rọ̀ jálàbídẹ́lẹ́bọ pé àdúrà tá a fẹ́ bá yín ṣe ẹ pẹ̀ran lé lórí ó nídìí ẹran rárá sórí mọ́wùlẹ̀ tí ìjẹ wọn máa wo nǹkan fún ọ rárá inú ṣẹ̀ríà nínú súnnà pẹ̀lú àyà ìgẹ̀ngẹ̀ ó ti jẹ́ kó yá pé bọ́lọ̀ ń bá sóre fún ọ ó lè kó àwọn èèyàn kó wọn lẹ́nu jọ kọ́ ọpẹran kì í ṣe pé wọ́n ṣe máa wò fún wọn torí bọ́lọ̀ ń gẹ́ pàṣẹ fánàbí pé èmi mo fún ọ lóore tọ́pọ̀ fasalli li rabbika wanhar kì í ṣe jọ léyá nìkan torí pé tẹ́ bá wò ipé kí ni munasaba àwa la sóore tọ́pọ̀ fún ọ kí ni ó wà tẹ́ lóore dúpẹ́ nìna inú tó lè fi dúpẹ́ ó lè fi ìrun dúpẹ́ ó lè fi jọ́sìn dúpẹ́ inú ìjọsìn tó wá lè fi dúpẹ́ ni pé wà ní har pẹ̀ran on wá admission Ọlọ́run fún ọ ládmission bó bá lágbára ẹran ó lè pa adìẹ tó ọpa ọ tó ò sì tó fẹ́ nìkankan jẹ inú ilé yín náà lẹ ti jẹ́ aló ti pa Ọlọ́run sọ pé dandan bọ́ àtọ́ bá pa kọ́ ha fún yàn ṣùgbọ́n kí ló mú ọ lọ pa kí mo sì ń wá kí ní Ọlọ́run sì fún mi ń sì ṣe nǹkan báyìí kì í ọ̀tọ̀ ní ká sì ṣèlérí tẹ́lẹ̀ o tó o bá ṣèlérí tẹ́lẹ̀ ìdájọ́ tẹ́lẹ̀yìn ò yàtọ̀ o tó o bá ṣèlérí pé ìwọ Ọlọ́run tí wọ́n bá sì lè fún mi tí mò ń wá tó wọ́n bá sì lè tẹ̀ ń pẹran fún wọ Ọlọ́run eléyìí ó ti di nẹ́fìlù ó ti di ìlérí tọ́lọ́run bá ilé fún ọ ní nǹkan tó bá wò pé wàláhì inú mi dùn gbà tí mọ̀ nítorí tí mọ̀ ń wá ní olè jẹ́ ṣe ọ̀ràn ní o tó ọ̀bá ilé mú ṣe ọ̀daràn
níwájú Ọlọ́run tó ọba tó múṣẹ odò lórí ire ẹ̀dá kó tó wá máa fi irú gbàǹgbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run kò tún mẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹ wo bó ṣe yàtọ̀ síra wọn rò pé ẹgbọ́n tí mo sọ yìí dáadáa téèyàn bá sọ rẹ̀ pé wọ́n Ọlọ́run tí ìyàwó mi bá ilé bọ́kùnrin bóyá tí ń wọ́ ọmọ ọkùnrin wọ́n pa màálù méjì fún ọ ọkàn sọ ní tí ẹ̀ ni ìyàwó bá lóyún nígbàtí ó bímọ kódà ọkùnrin méjì ló bí màálù méjì ló sì ló ń fẹ́ pàtẹ́lẹ̀ ó ní kìí ṣe pé bóyá ọ̀rọ̀ kan mo fẹ́ ṣe súná ọmọ o màálù méjì pé tí wọ́n kọ́ ní ẹ̀kọ́kọ́ dá dùbúlẹ̀ náà ẹ pa màálù lọ tó bá lọ ná màálù ìgbà tí ń sọ àbáwá Tinubu èwọlé epo ètí ìdí 600 naira per litre rẹ́sì ìdí 50,000 naira per bag gbogbo nǹkan ò tí ìwọ̀n pọ̀tún náà sọ́njọ́ náà ó bá di pé ọkà bímọ irú àsìkò tá a wà ẹ́ ló bá ní ọmọ kẹba ńlá kí yẹlé ó rò pé bóyá epo náà wọ̀n dọ́nà ẹbẹ̀ náà ẹ bá ń bèèrè pé lónìí wọ́n bá ní gbogbo àwọn ọmọ màlúù gan tá à ń rí gan 150 250 ní o pé 250 ọmọ màlúù tí máa fẹ́ rà tí ó ṣe dára pé ọ̀rà ń pọ̀ ọkùnrin torí pọ́mọ́ wà ó sàlẹ̀ fún wa ní 230 méjì ọmọ jẹ́ bí 460 ẹsẹ̀ àpájú rẹ̀ àtọkọ̀ tí ó gbé 500 yóò pàjú ní 500 àmọ́ tó sákìkọ́ náà ó ti dáràn sí rẹ̀ lọ́rùn o kó tó jáde láyé ó gbọ́dọ̀ múṣẹ́ o torí pé in tó fi so mọ́ Ọlọ́run ti ṣe fún ṣùgbọ́n kò dáa sẹ́rí tó bá tó wá lọ mú nǹkan yẹn ṣe tó bá ní kò sí wàhálà ẹ bá ń pa màálù méjì ìyẹn ẹsẹ̀ ti súná ọmọ kan pa màálù méjì nínú wà tí ó mú yẹn wà lálìjẹ náà onírú pé ó ṣe lè rí ọdẹ mú lè rí ìṣẹ́ torí ńgbà tọ́lọ́run ròyìn àwọn àlìjẹ náà Ọlọ́run ní yufuna bin nadhiri wa yakhafuna yawman kana sharruhu àwọn àlìjẹ náà ìlérí tí wọ́n bá ṣe wọ́n máa mú ṣẹ láyé ló jẹ́ kémi Ọlọ́run fi hàn sálìjẹ náà mo rò pé ṣe ẹ̀gbọ́n tí mo ń sọ yìí dáadáa àmọ́ kò tó wá sínú ẹ̀kọ́ yáyì kọ́ fẹ́ gbà nǹkan wájú Ọlọ́run kọ́ wá ṣẹ̀ṣẹ̀ máa ṣèlérí pé Ọlọ́run tó bá ṣe nǹkan báyìí fún mi èmi náà ṣe nǹkan báyìí fún ọ ànábì ní innama yustakhraju minal bakhil ahun lèèyàn máa ń fi lè rí gbà nǹkan lọ́wọ́ rẹ̀ Ọlọ́run èsì ìsahun ọba tó dá wa ọlọ́rẹ ni kò sí ànábì Ọlọ́run kankan tó fi ìlérí gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run pé wọ Ọlọ́run n tí wọ́n wá ẹ̀ tó bá ṣe fún mi ń ṣe báyìí fún ọ padà ìyẹn náà ni ó tún pa ọ̀rọ̀ ànábì Ibrahim rẹ̀ létí yín mo lérí pé tọ́lọ́run bá fóun lọ́mọ òun ó pa padà fún wàláhì wájú ilé Ọlọ́run mọ̀ wà ẹ̀ ànábì Ibrahim ò sọ bẹ́ẹ̀ kò sí inú ẹ̀rí kankan àwọn ànábì Ọlọ́run mọ Ọlọ́run kọjá ẹ̀gbọ́n tánàbí sọ ànábì ní Ọlọ́run èé sáhun débi pọ́ mọ́ fi ìlérí gbà nǹkan lọ́dọ̀ tí ẹ̀pá ahun lámọ̀ pé bàbá kú fún tọ́dọ̀ wa kò lè gba àlérí tọ́dọ̀ rẹ̀ gbà Ọlọ́run ọba àlékí ọlá ẹ̀gbọ́n tá ànábì sọ fábù rẹ̀ rà ní ó ní anfik yabna Adam nínú àdísì Abu Hurairah ìwọ ọmọ ànábì Adam ẹ máa ná Ọlọ́run ní sọ́nà àdísì kúrú sí pé ẹ máa ná unfik alayk máa ná padà fún yín là ó ní inú àdísì Adura pé yadullahi imali'a ọwọ́ Ọlọ́run kún kẹ́kẹ́ fóore la yagiduha nafaqatun níná tọ́lọ ná oore tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kò dínkù in tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ kò dínkù sahau layla wan nahar àtọ̀sán àtòru onínà àrọ̀ àìtùn sẹ́ẹ̀wárí ni ma anfaqo ìntọ́lọ̀ ti ná mundu khalaqa samawati wal ard lájọ́ tó ti dá sánmà àti ilẹ̀ tó ń ti bẹ́ẹ̀ fa innahu lam yagid ma fi yadihi ìtí sì ń bẹ lọ́wọ́ rẹ̀ òdínkù kò sí lè má ná ọba tó orí wá kún ọwọ́ rẹ̀ lọ́sẹ̀ àmọ́ sọ fún pé tí a bá ṣe nǹkan báyìí fún mi èmi náà gbààwẹ̀ mẹ́ta fún ọ kìíní kan rárá àìmàdúà ṣe ni ó lè jẹ́ pé nǹkan tá a fi padà parí àwọn ìjókòó yìí nígbà tó bá dọwọ́ parí ni pé ká kọ́ alẹ́kọ̀ọ́ gbígbà bá a ti ń ṣàdúà wàláhì ọlẹ́kọ̀ọ́ ẹlòmí ò tún máa dújú àdírẹ́sì rẹ̀ fọlọ́n pé bóyá àbí wọ́n ń gbàdúrà òun lọ síbì kan Ọlọ́run ilé wa S66668 Owódé Academy ibẹ̀ mọ̀ ń gbé àbẹ́ tí ń sàájẹ ta ní sàájẹ so interfell ní pé tọ́lọ́n bá sórí fún ẹjẹ́ a máa dúpẹ́ ọpẹ́ àfẹnudá ń bẹ bó bá ṣe mọ́ lára kálukú òní kò ti ṣe ó lè pẹ́ran Ọlọ́run sórí fún ọ ọkàlẹ́wò pé mo fẹ́ káwọn ìlẹ́nujọ kọ pẹ́ran
ìyẹn náà jẹ́ ń padà sí bí ọ̀rọ̀ pé a ní ká pa nǹkan fún Ọlọ́run nìkan. Ànábì wa sọ fún àdísì Tariq sallallahu alaihi wasallam, Ànábì ní dakhala rajulun nara bizubab, ọkùnrin kan wọ náà nítorí esin. Mọ̀ ń gbọ́ ń pa bó mo ti fẹ́ so mọ́tọ̀rọ̀ ti Islamu. Ànábì ní ọkùnrin kan sì wà àlìjánnà nítorí kíni, nítorí esin. Ọ̀rọ̀ yẹn wáyé àǹsàbí lẹ́nu, àǹsàbí wá ní wa kayfa ya Rasulallah, Ànábì pò ló ṣe jẹ́ torí esin. Sí ẹmọ̀ pé ṣe rápòjúwò tánàbí mú wá ń bẹ̀ sallallahu alaihi wasallam pé kìí ṣe pánàbí irú àròsọ ìtàn tó ṣẹlẹ̀ ní o tó ti ṣẹlẹ̀ síwájú kánàbí ò tó dáyé láàrin àwọn ọmọ Ísírẹ́lì. Sọ́kọ̀ yẹn wọlé bá wọlé ó ti wọ́ o. Ok. Náà. Ọ̀gá ti blọ́ọ̀kì àwọn èèyàn. Kò wùlẹ̀ sẹ́ni tí ó wọlé mọ́ náà nù. Náà, a ní esin, àpèjúwe tọ́lọ mú wá níbẹ̀ ọ̀n, àbítánàbí mú wá sallallahu alaihi wasallam, ó ní pé ẹn tó wọ àlìjánnà nítorí esin àtẹn tó wọ náà. Mọ́ á ní esin ẹranko kan ní tó yẹpẹrẹ. Ìgbọ́ Ọlọ́run gan fẹ́ mú àpèjúwe wá fáwọn kèfèrí, ẹgbọ́n tọ́lọ ń sọ, Ọlọ́run ní gbogbo àwọn nǹkan tẹ́ ń pè lẹ́yìn Ọlọ́run. Ẹraza ẹlẹ́jú wọ́n pàkẹ̀ bá náà, ẹsá pàkẹ̀ bá náà yọ́ ma disturb Ó ti dáa ó ti dáa. So ayákùnrin sá yes sir. Now ìgbàtí Ọlọ́run fẹ́ mákòjú ìwá, Ọlọ́run ní gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń pè lẹ́yìn Ọlọ́run lan yakhluqu dhubaba, wọn ò lè dá èsìn dá. Ìtọ́bẹ̀ kéré jù èsìn lásán wọn ò lè dáadáa. Kódà Ọlọ́run ní bí èsìn bá tún bọ́ sínú oúnjẹ wọn lágbára àti lélẹ́pò pé kí èsìn ọmọdé bèèrè àwọn yọ́ bà lé yọ́ lọ. Ọlọ́run ní dọ̀wúfà tọ́líbù wálìmọ̀tìlú, àtẹntí ń pè àtẹntí ń pè èèyàn ọ̀lẹ́jọ́ làwọn méjèèjì. Ànábì wa ń ṣàlàyé fún wa sẹ́yàn kí èsìn ó kéré gan, tí àkíyàn ọmọ fojú kéré kí èsìn bí ìbò. Ànábì ní ẹni wọ náà torí èsìn, ọ ń sọ́tà àwọn tó ti lọ fún wa ní. Ọlọ́run fi hàn ipé ẹnìkan bẹ́ o torí èsìn ló fi wọná. Nígbà pé Ànábì Ọlọ́run ni wọ́n dẹ̀ rí fílì nǹkan fún ni, torí èsìn lẹ́nìkan sì fi wà àlìjánnà. À ń sàbíwá níbò ni Ànábì ní àwọn ọkùnrin méjì kan marra rajulan, àwọn ọkùnrin méjì kan wọ́n ń gba ìlú kan kọjá. Àwọn aráàlú sì ní wọ́n sì ní òòṣà kan tí a ń gbé sẹ́nu bodè ìlú. Gbogbo ẹni tí ó bá kọjá ń bẹ̀ ó gbọ́dọ̀ tẹríba fóòṣà, yóò pa nǹkan fóòṣà. Tẹ́rí ìlú tá a wà ìlú ìtì rújú gan. In tí Àlàjí Wasiu Àyìndé ṣe tá a sọ́njẹjọ́, ọ̀gọ̀rọ̀ àwọn àfáà bọ́ta wọ́n ń sọ̀rọ̀ lórí rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ bó ṣe wà glẹ́rìn tó ń asìtànrà àfáà kan àbí méjì wọ́n sì tó ń bọ́ta kí a laburú ń pa pé kálàjí Wasiu ìkan ń bẹ owó láwà ní àwọn bàbá wa ń lé lèfi máa ń sọ pé kálukú kò sí bí Fúlàní ṣe lè dá màálù pọ̀ tó Fúlàní kọ̀ọ̀kan tí Fúlàní mẹ́rin bá ń bẹ níbí tí wọ́n wá da ẹran wọn papọ̀ báyìí Fúlàní kọ̀ọ̀kan dá màálù rẹ̀ mọ́ ọ̀dá ẹ̀yẹn lọ ọ̀nà alẹ́sìn lọ́wọ́ ibi tá ti máa rẹran nígbà léyà wọn ẹ rí pé bí ẹ bá da ogun ẹran pọ̀ tọ́ gbẹ́ran wọnú ara wọn tọ́ bá ti ná mú kàn báyìí ẹn tó ní ọ̀jáde sí ọ wọ́n mọ so ilé kí ó kọ̀ọ̀kan náà dá ọmọ rẹ̀ mọ́ o ìjọ kọ̀ọ̀kan mọ ibi tí kálukú bìlọ́ǹgì sí o àwọn èèyàn máa wòran nígbà tí àwọn èèyàn wọn bá ń ṣe wèrè lórí social media táwọn èèyàn kábọ̀ wá kọ̀bọ̀ wọn ò ní à ń bú àwọn àfáà wọn
wọ́n ní à ń bú ìjọ wọn wọ́n ìta ní rẹ́ nìkan tí ó rí pé bó o ṣe múra ẹ̀ àwọn alámọ́ múra bẹ́ẹ̀ ẹja ẹ̀ tìbọ́ta pé àwọn ọ̀kọ́ níkọ̀kúkọ̀ báyìí kéèyàn máa sọ pé kí ló burú tẹ́ bá ní kí àwọn tó bá fẹ́ joyè ọba tẹ́ bá fẹ́ joyè kinní kan kí wọ́n mọ́wọ́ gbàlẹ̀ mọ́ tẹ́ bá ní wọ́n mọ́wọ́ gbàlẹ̀ mọ́ ìtumọ̀ tẹ́ ń sọ náà ní sí pé mùsùlùmí ò ní dépò ọba ṣé kí mùsùlùmí wá dépò ọba kó lórí ibú lẹ̀ ń wá ni. mo tiẹ̀ ń bọ̀ èrò lọ́rọ́ wa mùsùlùmí ẹjá máa sọ̀rọ̀ nú ara wa gẹ́gẹ́ wọ́n lọ́ba Akínyẹlé níbàdàn tá a wà yìí Christian ní Christian 1955 àbí 56 àbí nǹkan ní ẹjẹ ní ọlọ́ba tí ọba Akínyẹlé bí 1956 ó ní àbáyẹn jẹ bàbá àwọn ọ̀wọ́ ibi tí a máa ń wọ̀n bí wọ́n sì ní kélé gọ́mọ̀ wà káwọn àwọn àgbàlagbà wọn sọ̀tàn ń fa wọ́n ní kélé gọ́mọ̀ wà káwọn àwọn àfà ní ìlú Ìbàdàn inú tẹ̀ta bá ní pé àwọn náà lọ máa ń gbọ́ ohun tírà tí a lọ máa ń gbọ́ ohun tírà fún ọba báwọn onífá náà ṣe máa ń lọ dáfá àwọn náà wá modernize tí wọn náà wọ́n islamize ẹ̀ èyí sí islamize ẹ̀ bọ́ kò fẹ́ sílùú tí nǹkan yóò sí láyé John tẹ́lẹ̀ táwọn afá náà sọ pé Kùránì sọ pé ẹ̀mẹ́ta lójú ọ̀rọ̀ lọ́dún yìí Kùránì sọ yí pé ìyẹn ó mọ̀ bàbá wọn bá ẹja pa màálù méje so tí kálukú ó sọ pé àwọn aláwọ̀ ọ̀sọ̀ tí ẹ àwọn oníkìníkà ọ̀sọ̀ tí ẹ kálukú ọ̀sọ̀ tí ẹ ṣùgbọ́n nígbà tí bàbá àgbà ní Mádùlẹ̀ Arọ́bíà Nàìjíríà Ọlọ́run bá ní kẹ́ wọn orin tí wọ́n kọ lọ́dún náà wọ́n kọrin yẹn bí 1955 tí ẹ fi sọ pé ẹ̀yin àfáà Ìbàdàn níbo lẹ ti rí kẹ́ ẹ lọ mọ́ gbóhùn tí àẹ́bọ ni bàbá Mádù kọ́ wọ́n kọ̀rẹ́tì àwọn èèyàn wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn àfáà Ìbàdàn kan nígbà náà wọn ò gbọ́ ṣùgbọ́n nígbà tọ́ba yẹn wá dé bí àwọn àfáà náà ṣe lọ bá ọba nù pé àwọn fẹ́ gbóhùn tí à bí ọba ṣe lé wọn dànù nù ṣé mo sọ fún yín pé mo bìlífù nù Kùránì ọwọ́ yín ni àwọn olóòṣà gan mọ́ ni wọ́n mọ̀ débì ọwọ́ alẹ́ ìyẹn lọ́wọ́ ń bọ̀ bàbá Mádù kọrin tí ẹ̀ ń sẹ̀ wá kọ 1956 yẹn wọ́n wá kọrin pé ọ̀dà ẹgbẹ́ wo bẹ́ẹ̀ sí lọ ń wọ́ Kùránì nílẹ̀ tí kèfèrí fi wá ń lé yín dànù tá a sì sọ fún yín tẹ́ ẹ̀ gbọ́ tẹ́lẹ̀ 1956 ni àbá kọrin orin 20 ni a kọ ibi náà wọ́n ti wá pín ibi náà wọ́n ti pín tí a ti sọ pé ó no kèfèrí Kùránì wa tọ́lọ̀ ń pánlé ẹ̀yin wá gbé lọ ọ̀dọ̀ kèfèrí wá bá yín yẹpẹrẹ yín ọ yẹpẹrẹ Kùránì òṣùgbọ́ yẹpẹrẹ yín pé yín gbọ́gbọ́ Kùránì yín gbọ́ta lẹ́mọ̀ wá gbó kinní fún bí káàfọ́ ọmọ sọ pé kéèyàn ọwọ́ balẹ̀ ní tó fi lè mú Christian tó ṣe bẹ́ẹ̀ tó sì jẹ lọ àtọwárí mùsùlùmí tó ṣe bẹ́ẹ̀ ní Ìbàdàn náà bàbá Sàláwù Adéọ̀yọ́ wọ́n ní wọn ọ̀wọ̀ pẹ̀bí wọn ò gbégbá wọn ò sòsà ṣebí náà wọ́n ti kú àwọn tí a ń gbé náà sí wọn ò kú ni ẹ̀mí gan wà ń bẹ̀ ìjọ kan táwọn eégún wá léwájú ilé wọn bàbá ọ̀jáde sí ẹ wọ́n wà ń bẹ̀. bàbá wa ń sọ wọ́n ní àwọn wà ń bẹ̀ lọ́dún táwọn eégún kan tún wá wájú ilé wọn pé bí wọ́n ṣe jó lọ ilé ọba bàbá ò sì jáde sí ẹ pé ṣe bí mo ti ní ẹ mọ́ wà ṣe báwọn là ń sọ ọ̀dà náà àwọn tí ẹ gbé sáàsọ̀tàn tí ẹ náà nìsín kí àfọ̀ wá bọ́ tàbá ibi tẹ́gbọ̀n pé àwọn èèyàn ògbóró ẹ̀bọ yéké kí wá ní wọ́n ní ó sì tún sọ pé ṣe bí gbọ́n bá sì bọ́ tàwọn ò lè máa ṣe stíkì fáàrù padà pé ìtàkẹ̀ sọ fún ọ náà ni pé kí wọ́n mọ̀ nígbàgbọ́ nú ẹbọ yẹn tí inú ilé tí wọ́n wà kọ́kàn gbà pé ìpẹ̀bí yóò ṣe nǹkan kan o ìlédì yóò ṣe nǹkan kan o inú gbàgbọ́ wọn ni kọ́ wà kí wọ́n fi dépò ọba ẹ máa gbọ́. Coordinator náà ń sọ̀rọ̀ fún alẹ́ kan ẹni tí wọ́n ní kó gba Jésù sínú ayé rẹ̀ tí léwó padà wò ó pa àwọn tó ní wọ́n gba Jésù náà ń bọ̀ bọ́ta bí yẹn bá kú bẹ́ẹ̀ nǹkan kí lèyàn fẹ́ lọ sọ fọ́lọ́ ta lọ sọ bí téèyàn ó kù sí. Ìtàn tá a sì fẹ́ sọ yìí ìkànnà àáfàá wa wọ́n sọ fún àwọn bàbá náà tó máa jẹ́lẹ́rìí sí nínú ọjà àbáwá yìí náà ni nínú bàbá tí gbogbo àwọn bàbá wa tí wọ́n ti lọ lọ́jà àbá Ọlọ́run bá ní sàmójúkò fún wa ṣùgbọ́n nínú àwọn páàsí máa ń gbọ́ tàn ó máa ń mú mi láìkì bàbá wa níta ọ̀kọ̀ọ̀rọ̀ yàtọ̀ ká má sì mí gbọ́ yìí o ìgbọ́mọ̀ yìí pé nínú Ìbàdàn yìí àwọn àgbàlagbà rẹ̀ nù pé àwọn àgbàlagbà rẹ̀ bàbá yẹn ṣe dáadáa pọ̀
ẹnu ẹ̀ńtà sí máa ń gbọ́tàn wọn náà ni bàbá máa dùn tí bàbá ti ṣe wá sí lọ bàbá wa ń ta ọ̀kọ̀rọ̀ bàbá wa ń ta ọ̀kọ̀rọ̀ wọ́n ní ẹlòmíì gan ọmọ ta ọ̀kọ̀rọ̀ ọ̀nà ìsàlẹ̀ ní ni o sẹ́tìmọ̀ ẹ̀bá ti kí bàbá wa ń ta ọ̀kọ̀rọ̀ bàbá ní àwà wí odidi gómìnà yín lọ́dún kan tí gọ́ọ̀nà kan lọ chọ́ọ̀chì ọlọ́n Sunday ọwá wá sí jímọ̀ wà ní ibi ìníjọ Friday àbá mo wà ń tẹ́pù sí lọ́dún àbá ní àwọn ìmọ̀ wà ìmọ̀ wà lágbára o ẹ tó wọ́n á jẹ́ kí gómìnà yín náà tún sírílẹ̀ wájú ń sáfù wájú tá a bá sì wí ní ìsìn ẹ̀mọ́lẹ̀ ẹ̀jọ̀ bàbá yín tí yín lẹ̀ ń ṣe àbá ní bàbá wa ń tọ ọ̀kọ̀rọ̀ nígbà Awólọ́wọ̀ fẹ́ wá sí Mọ̀pó wọ́n nígbà Awólọ́wọ̀ fẹ́ ọlọ́lọ́ jímọ̀ gẹ́gẹ́ lọ fẹ́ wá bóun fẹ́ wá àdírẹ́sì àwọn mùsùlùmí wọ́n ní àbáǹtà ọ̀kọ̀rọ̀ wá sọ fún pé rárá o tá a bá kí jímọ̀ tán a wà pàdé rẹ̀ ní Mọ̀pó torí pé kèfèrí ni ò lè wọnú mọ́sálásí bí ìgbà tí ẹni pẹ́sẹ́ǹtì ń bọ̀ ní òkè Awólọ́wọ̀ nígbà náà the same bàbáǹtà ọ̀kọ̀rọ̀ rahimahullah àwọn náà ni Awólọ́wọ̀ náà lọ ẹ máa gbọ́ lẹ́yìn ìgbà bá àwọn àṣẹ bá ń fún tán tí a kí jímọ̀ tàbá ní ẹjá lọ pàdé nígbà tí wọ́n lọ pàdé prime minister ni so ẹjá lọ pàdé Awólọ́wọ̀ ń bẹ̀rún odidi president náà nù president ẹ wílà ọdá pé premier lè mọ́ yẹ̀lú mi president so ẹjá lọ pàdé rẹ̀ ní Mọ̀pó Awólọ́wọ̀ tó wá òkè ọ̀dà lẹ́yìn ìgbà wọn ṣe léyìn òtán sẹ́yàn pé oyin tó yẹ kó rí sí ni pé wọ́n rí dínkù but àwọn bàbá àlìkàmọ̀ ní bẹ́lẹ̀ mi wọn èyí ò sì ni wọ́n mọ̀ padà rí nǹkan tí wọ́n bá rí gbà lọ́wọ́ rẹ̀ fún rẹ̀ ló tún wá gbé orí ńlá wá bá bàbá yìí pé bàbá mo fẹ́ fi ń sínú ẹni tí ìjọba ó máa sanwó oṣù fún àwọn ní àbáńtà ọ̀kọ̀rọ̀ tó ní èmi ò fẹ́ o torí pé tẹ́ bá ti ń sanwó oṣù wa ẹ̀yin náà lẹ́ẹ̀ máa yọ wá Allahu Akbar. Tẹ́ bá ti ń sanwó oṣù wa ẹ máa padà yọ wá torí tẹ́ bá ti ń fún sálárì ó ti dòṣìṣẹ́ yín ìntàfà mi ń wá pé àníkún ti ẹ̀ fi mí sínú payroll tẹ́bà bàbá náà ló ti kún àṣeyọrí mọ́sálásì sí ní ayé bàbá tá ń sọ iná ni rahimahullah tí ẹ bá pàwọ́ tí ẹ bá kódà kó ń gbá náà sí bá tún ṣe máa sọ̀tọ̀ wọn náà ni pé wọ́n náà bàbá kan bẹ̀ à ní dákọ wọn so bá àti dákọ wọn kálukú náà ti máa mọ̀ ẹlòmí lè máa sọ pé ṣe bí lọ́nà rahimahullah kọlọmbà ní kẹ ogun alápapọ̀ in tí mo fẹ́ sọ ni pé láyé wọn náà ọba kan jẹ́ ń bàdàn wà máa wádìí ọba káàkiri à ní dákọ ṣùgbọ́n ọ̀nà òtí mọ̀ pé tọ́ bá padà báyìí tọ́ lọ nàṣàlẹ̀ báyìí tọ́ wá lọ nà báhùn tọ́ fẹ́ máa lọ nà má dù ọba ń jẹ máa wá wá káàkiri ìkan náà sọ nǹkan ọba tó kú jẹ lọ́nà má dù pọ̀ ọba yẹn wá jẹ òun náà ti wá lọ ibi ó ti gbé igbá tí a máa ń gbé ibi tí a máa ń gbé ni nínú ọ̀sẹ̀ méjì ibi tí a máa ń gbé gbá náà ọwá wá jímọ̀ ọjọ́ kejì àfáwà tí wọ́n wà ń bẹ̀ gẹ́gẹ́ wọ́n láwọn àti bàbá má dùn àwọn jọ wá sí jímọ̀ níjọ náà pé bàbá sáà jókòó báyìí pé ojú bí èèyàn kẹta síbi tí bàbá wà ó ní ọba ti wá jókòó pé bóyá ní ẹ ṣe dé bàbá kàn mú agbádá wọn ní bá dàbò mú àfáwà láwọn òkè bá mi tó ti rí nǹkan kankan nù pé wọ́n sà dàbò mú tí bàbá wa nítọ̀kọ̀rọ̀ bí ṣe útúbà tán wọ́n parí útúbà kí bàbá ń tọ̀kọ̀rọ̀ kí wọ́n ṣe kàmọ̀ kí wọ́n kírun bàbá ní ánákàlà bàbá mọ́mọ́ ọlọ́njẹ́ pẹ́ fún ọba yín wọ́n lọ gbé ọ̀sẹ̀ méjì ní ìjẹta ṣé ẹ ti lọ jíwẹ̀ wọ́n láàárọ̀ ẹ̀ sí mùsùlùmí ni kún tó máa bọ̀ wá sí jímọ̀ torí wọ́n ti di kèfèrí ńgbà wọ́n ti lọ gbé igbá o so wọ́n ní àbá ní àti ìlọ ọwẹ̀ wọn ẹ̀kúngbẹ̀ ẹ̀kúrú kan náà méjèèjì nẹ́tíwọ̀kì wọ́n jọra àti ìlọ ọwẹ̀ wọn àwọn àdí ní ṣé káwà fi jímọ̀ lẹ́fẹ́yìn àtọba yín kẹjọ kírun kí ẹ bá ti kírun tá káwà mùsùlùmí yòókù ká kí tí a àbúkọ́bọ́ jáde fún àwọn ní àbá ní ọba ní ó jáde fún à wọ́n ní bí ìgbà tí àwọn èèyàn bí ìgbà tí ó jẹ́ pé èèyàn lo bí àbá àmọ́mù sí sọ pé ọba ní ó jáde fún à pé gbogbo láti iwájú wọ́n ní á sì kírètì ààyè
ààyè sì wà sísàlẹ̀ gbọ̀n tó fi dẹ́nu ọ̀nà yìí tíwà tí kálukú súnsẹ́gbẹ̀ bẹ́ẹ̀ pé ọya ọba jáde ń jọ náà o ọba àjọ náà ò kírun o kálukú ti mọ̀ o àwọn àgbàlagbà ti ń dákọ tí mo ti ń gbó kọ lẹ́gbẹ̀ẹ́ mi o tí ọba tó wá ṣáájú àwọn máa dùkú tọrọ bá wọn sọ̀tà tí wọ́n ekú ni pé múrí ló lè ń kó òun jí mọ́ ṣẹ́ǹkì tó yẹ pé sí ni ìtàwọn sọ ni pé alimaliku sílù láìfìlẹ̀ àrùn àwọn ọba òjì ọlọ́run lórílẹ̀ ọba òjì ọlọ́run lórílẹ̀ kìnnì torí owó tẹ́ fẹ́ gbà kẹ́nìkan wá ní ẹ̀wọ̀n wọ̀pẹ̀ bí ìkẹ̀kẹ̀ rárá àwọn akẹ́mbẹ́ tó jẹ́ pé a gbọ́dọ̀ fojú kéré rẹ̀ ẹ̀sìn kékeré àwọn òkè torí ẹ̀sìn inú ìlú wọn ni ẹ pa ẹ̀sìn kẹ́ tó wọlé oyè tó bá fẹ́ jẹ ọ̀nà fẹ́ jẹ mọ́gàjì fámílì wọn ni ó ní àwọn kẹ̀kẹ́ tó ṣe wá ní sẹ́mọ̀ tábà débẹ̀ náà nìsín àlelò ìsìláàmù ń bẹ̀ ọgbọ̀n àlìgọ́yẹ́tú látùbárìrì lè wàsílà end cannot justify means kéèyàn sọ pé torí tó ń fẹ́ achieve gbogbo ọ̀nà tó ń bá fi lè gbà achieve ẹ̀ òní kó wọn gba ìsìláàmù kọ́lé léyìn ọ̀rọ̀ àwọn ẹni ayé ni pé àlìgọ́yẹ́tú tùbárìrì lè wàsílà end justify means ọ̀rọ̀ ẹni ayé ló níyàn in ta fẹ́ achieve kò sọ pé gbogbo ọ̀nà tá bá lè gbàdé bẹ́ẹ̀ ní ká fi achieve ẹ̀yìn tí Islam sọnù al-ghayatu la tubarriru al-wasila wọ́n bá sọ fẹ́ ẹni àkọ́kọ́ ànábì ní ọsọ fẹ́ ní àkọ́kọ́ pé tó bá fẹ́ kọjá ń bí ọ̀pá èsìn that's èsìn kọ̀ọ̀kà pábẹ̀ kò jù sí odò òsà tó bá ti lè pa ò ní lọ ó sì mú ó sì ṣe èsìn ó sì àdì wàhálà ó di pa ó sàgbàtẹ́ ọ so ànábì ní bó ṣe páun fàdákọ̀lá náà ó ti wọ́ná látara tó torókó ti pa nǹkan fún tó yàtọ̀ sí Ọlọ́run ìtàfimọ̀ pé ẹbọ ńlá ni ẹbọ gidi ni ọkùnrin kejì wọ́n ní ìwọ náà fẹ́ kọjá tí ó bá ti lè pa ẹṣin ò lè kọjá o òun bá ní èmi ò ní pa o wọ́n lásìkò padà ó ní ẹpa wọ́n sì pa ànábì ní fàdákọ́lá lìjánà ó sì wà lìjánà Allahu Akbar sẹ́mọ̀ pé pẹ̀lú àdífihun tó bá jẹ páyé tí alọ́ràn ké ẹ̀sìn ẹjákun sí torí ìpẹ̀bí láàfà ń jáde sí ní ìsí pé ẹ̀ka sọ pé èèyàn wọ́pẹ̀bí èèyàn àfà ìwàlá yín ti pọ̀ jù èèyàn wọ́pẹ̀bí kí lè lẹ́yìn omi ṣe bí oyè ìbílẹ̀ ní oyè ìṣẹ̀ṣe ní ìṣẹ̀ṣe náà wọ́n sáà fi ń sọ wá dẹlẹ́bọ lọ torí kò sí ti ń jẹ́ ìṣẹ̀ṣe ju àṣìṣe lọ àṣìṣe ni o kékeré ordinary ìsìn kí lọ àmì kéèyàn kẹ́ pálásẹ́ tí èèyàn tó ti sọ yẹn díkẹ́ fi ọ́sọ́ di o àwọn àfáà ní ṣùgbọ́n agbọ́dọ̀ gbọ́n kankan yé ń bẹ̀ wọn kí n tó clear àlàwọn mẹ́rin kejì ó ní pé tí a bá sọ pé àwọn fẹ́ pààyàn lórí pé kéèyàn ṣẹbọ téèyàn bá wá ṣẹbọ láníyàn pé tí n bá ṣe wọn ò ní fi mí lẹ̀ wọ́n kẹ́ gbébọn ní ìsìn ni lápẹẹrẹ ẹnìkan gbébọn wá ó ní ọya máa sọ wípé ogun lọ́lọ́run wọ́n sì gbébọn sí yẹn létí báyìí pé tọ́ọ̀ bá sọ ti rí kó lè bá mọ̀ pé kì í ṣe ordinary ọkọ̀ yìí òkè pa ò ó sọ gbọ́ ọya sọ pé ogun lọ́lọ́run èèyàn ní option méjì kò sí ní téèyàn wá sínú méjèèjì tí ọjà sóore àkọ́kọ́ option àkọ́kọ́ ni kéèyàn sọ pé nísàlẹ̀ ẹ̀mí èèyàn máa pógun kọ́ lọ́lọ́run ṣùgbọ́n wá ní ṣe bí tí mọ́sà àti sọ ẹ̀ nípa mi àníkọ́ ní ogun ẹ̀yin gan ọmọ ọlọ́run gan pọ̀ kọjá bá kódà ọ̀sùn bẹ́ẹ̀ sẹ́yìn tó mẹ́ tí ń pè bẹ́ẹ̀ ọwá bá kàmí ilẹ̀ tí ọkọ̀ wọn ni àti ẹ̀wọ̀n kí tílé ní ọpọ̀ bá tí ẹ lọ ó sì dé sálọ ní ọlọ́run ó pè méjì o mo sọ kí n fi kó ń bẹ̀ ni o mo mẹ́nẹ́ni kòkó lójú ọ̀nà Islam mo mẹ́nẹ́ni ṣé rí ẹni tó pa ẹṣin yẹn òun ò rí rò pé só nítumọ̀ tí ẹ ti gẹ́tẹ̀ ọkọ̀ ṣe ẹṣin ká pé ẹṣin nísàlẹ̀ ẹ̀mí rẹ̀ òun náà gbà kóòsà ló ń pa fún ìlànà bí ìsọpọ̀ wọná kìí ṣe pé tó bá jẹ pé ọba kọjálẹ̀
tàbí tó bá jẹ́ kó bá wò pé ṣé nítorí kún ó lè kì í ṣe pé nítorí kún ó lè bá àfílẹ̀ ó ní ó fi pa ọ̀rọ̀kè ẹ̀dàkùn èsì ní àgbéyànwọ́ ná ẹ̀pá kankan máa lọ ẹni kejì téèyàn bá dúró tó ní Ògún lọ́lọ́run téèyàn ní wàláhì Ògún ìsọlọ́run kí a mọ̀ pọ̀ ó ní ẹpa mi tí ẹ bá pa mọ́ ṣe wá sí pé òun lọ pa rẹ̀ ṣe bí ó yẹ kó sọ kó fi dìfẹ́ndà rẹ̀ bí ẹ ṣe pa òun ń lo àlìjànnà ní straight òun gangan wá lọ̀gá ìmánì ẹni kejì yẹn ọba ń low battery àmọ́ kì í sọ ọmọ náà ọba ń low battery àmọ́ kì í ṣe ọmọ náà kò sọ́dọ̀ ọmọ náà méjèèjì láàrẹ́ rí rẹ̀ lọ́dọ̀ àwọn sàbí Bilal ìgbà wọn lù wọ́n ní kó gbàyè pé Ọlọ́run pé méjì Ọlọ́run pé mẹ́ta kò change stand rẹ̀ ṣùgbọ́n kò kú bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ọba kú bẹ́ẹ̀ náà ni wọ́n lù Ọlọ́run ní ọ̀kadà pé ó kù kò change stand ṣùgbọ́n nígbà wọ́n lù Yásir débì kan Amar ibn Yasir tí wọ́n lù débì kan táwọn kèfèrí fìyà jẹ ó padà sọ gbólóhùn tí ó dá so ngbọ̀ wá kó ń bẹ́tàn wá lọ bá nàbí pé pẹ̀lẹ́ ànàbí nígbàtí yà dé lẹ́bù kan mọ́ sọ̀rọ̀ ẹbọ jáde lẹ́nu bóò ni ànàbí ní bánàbí ṣe ń ṣe Ọlọ́run sì ń sọ áyà kalẹ̀ pé illa man ukriha wa qalbuhu mutma'innun bil iman Ọlọ́run ní wà nàbí gbogbo ẹni tí wọ́n bá jẹ́ ń pa bí Ammar ibn Yasir báwọn tí wọ́n fọ́ọ̀sì ẹ̀ sọ pé sọ àápọ̀ ọya máa sọ tí wọ́n sì ti kó gbogbo ẹ̀ wọ́n fọ́ọ̀sì èèyàn lọ́jọ́ yìí o tí wọ́n fọ́ọ̀sì ẹ̀ tó kọ́ yá sọ tó wá sọ Ọlọ́run ní wà qalbuhu ṣùgbọ́n sálẹ̀ ẹ̀mí rẹ̀ ìmánì bẹ́ẹ̀ mo ṣàforíjì fún ó fi hàn pé àwọn àfáà ní kí ló dé tí Ammar fi lọ bá nàbí tóró ń ló kú lórí ìpìlẹ̀ ni wípé má wulẹ̀ sọ ló jẹ́ kó máa doubt pé sórí sí mùsùlùmí àánú Ọlọ́run ẹni tí ò kó lórí ìpìlẹ̀ kò ní lọ bá nàbí pé dákun tá a sì ráyè mọ́ yàn sàbí tí wọ́n dó lórí rẹ̀ tí wọ́n sì padà pa wọ́n now tá a bá fẹ́ ṣàdúà àwọn àdúà kan bẹ ẹlòmíì bẹ sickness wà fún wọ́n wá sọ fún pé tàbí kán sọ pé sórí nǹkan tó fẹ́ ṣe pé àwọn àdúà táwọn àfáà kan fún wa tí wọ́n sọ pé o gbọ́dọ̀ mọ́ pẹran wallahi kìí ṣàdúà tọ́lọ́n mo tún fọ́lọ́n ṣẹlẹ́rì tó bá ti di pé o gbọ́dọ̀ mọ́ pa ọ fẹ́ pẹran fáǹjànú ni ẹ ò sì gbọ́dọ̀ pẹran fáǹjànú torí pé àwọn náǹkàlí kẹmẹ tí wọ́n wulẹ̀ kàgan náà tẹ́lẹ̀ tí wọ́n sọ pé tẹ́ ẹ̀ bá ilé pẹran ẹ̀jẹ̀ yín ní ọmọ ẹgbẹ́ o àǹjẹ̀nú ni Kùránì èmújẹ ẹbọ ni ṣùgbọ́n ó wulẹ̀ lé pẹran fúnra ẹ lórí dáadáa tó wulẹ̀ fẹ́ ṣe kìí ṣe pé ó lè òkà mo fẹ́ gbòdé wájú Ọlọ́run ó lè pẹran láì jẹ́ pé Ọlọ́run mọ́ nkẹ́kẹ́ lójú nkọ́kọ́ gba bí náà tí náà yẹ wọlé ẹlòmí ń bẹ wà lórí sickness ibi tí a ti ń tojú bọlé káàkiri nǹkankan wọ́n ní yọ́dá o ẹlọ́pẹran àwọn ayé ti pín wọn mọ́wọ́ ṣé rí bẹ́ẹ̀ àwọn permanent sickness kan wà torí a ti kó gbogbo àwọn àdúrà yẹn jáde tààlà fẹ́ hàn so àfáà ti kọ́ ó ti sẹ́ndì ẹ̀ sí mi ṣùgbọ́n ọ̀tọ̀ ní tí mo tó fẹ́ sọ yìí o torí pé tá a bá ń sọ pé problem wà gbọ́dọ̀ mọ̀ find the solution inú tí ń sọ̀yàn dá àwọn ẹni tí ń tojú bọlé lọ pẹran lọ pa gbogbo ẹ̀ sickness ní number 1 pé wọ́n ti wà lórí ààrẹ wọn ò dìde wọn ò ní wọ́n ti gbẹran ẹlòmíràn ni wọ́n ti gbẹran ẹjọ́ kọ́kọ́ fọ́ ara mi ṣàpèjúwe mọ́mí mi sí kìlọ̀dọ́ kan ó ní agbára wọ́n kàn tí a máa jẹ nǹkan báyìí wọ́n ó bì tí a máa jẹ nǹkan báyìí wọ́n ó bì so ṣẹ́sì mọ̀ kí kọ́lọ̀ wọn ṣàánú ni irú èèyàn kọ̀ọ̀kan báyìí ní fámílì ní máa ń sábà jáde àwọn tí ó rà líra dìrẹ́ báyìí àwọn ṣùgbọ́n rọ̀bíkà ní rọ̀bì ní sátí àbọ̀yá sì fúnlẹ̀ so ìbá mo sáà gbé wọn sọ́dọ̀ ìjẹ́ tí gbé wọn sọ́dọ̀ wọ́n wà lọ hospital àlọ́ adéọyọ̀ lẹ́yìn jọ́ náà wọ́n bá pè mí èmi ti délé ní bá pè mí padà yìí pé kí n tún máa bọ̀ wípé ó ní agbára o so bá a sì dé bàbá yìí gbogbo àwọn nọ́ọ̀sì tó wà ní jọ́ náà láti lọ ya x-ray inú torí inú ni à ń pariwo but ó di ìjọ́ kejì ká tó fún dókítọ̀ gbogbo àwọn nọ́ọ̀sì tó wà ń bẹ̀ wọ́n náà ti sá lọ pé wọ́n láwọn òrùlé eléyìí pé ẹ̀jẹ̀ tí wọ́n ń pọ̀ palaba báyìí ni àwọn sísítà wa tó wà ń bẹ̀ gbogbo náà bá wọn ká àwọn sì ń sọ fún ọpá yé ni mo láyé wo ni wọ́n fún ọ ní nǹkan jẹ́ ń bí iṣẹ́ ni wọ́n fún ọ ní nǹkan jẹ́ ń bí kíní kan wàhálà ni wọ́n bá fún ọ ní nǹkan jẹ́ mú ní àwọn àzìkárù tèmi ti kà ọyẹ̀ wọn ò ti pọ̀ wọn ò fún ọ ní nǹkan jẹ́ wàhálà àti yín lélẹ́yìn mo ní ẹni tó bá ilé lọ ṣẹ bọ ayé rẹ̀ ọ́ dàrú ni tépétépé so mọ́mí wa bá ní pé wo
ẹ má gbà lọ usage tọ́ra àwọn tí wọ́n ti ẹ̀fù dànù àwọn nọ́ọ̀sì ń fò dànù bá ní ká má gbà lọ usage kankan èbí ti gbé wọn tó kalẹ̀ pé wọ́n ní ká má lọ usage pé káwọn bá lọ kú káwọn lọ kú ọ̀dọ̀ mi pé káwọn gbà wọn lọlé lábá délé wọn ò pé sáà máa wòran ni wọ́n àti gan ti tán lọ́dọ̀ tèmi náà gbogbo ń táàmù láti kà ọkàn mi kàn lọ ara dókítà kan ni Mr. Farayola menu mo bá pè wọ́n àwọn sì gúrù bí nǹkan mi mọ́kàn pé wọ́n ní pé nǹkan bá máa lọ sí kinní náà bá ní bó lẹ́sẹ̀ ní í ṣe wọ́n náà wọ́n ní ọ́sà ní mo ní ẹ̀yìn òtí ẹ̀mọ́ tẹ́ ń sọ wọ́n ní ọ́sà bíbọ́ ní mo ń jẹ́ máa ti jẹ́ nǹkan wà ní àpò padà wọ́n ní àkọ́ ọ́sà gidi ní ó ti dégbò ńlá ní wọ́n sì ṣe nǹkan gbóná lẹ́yìn fún ẹjẹ́ mo ní kódà tó ń bá wọn wọ́ ọmọ ní ẹfẹ́ pa ní mo ní irọ́ ní ẹ máa bọ̀ láàárọ̀ la so lọ́ba ya ẹ́sẹ̀ wò bó ṣe wo ẹ́sẹ̀ ta lọ yà táwọn tí ń láyé ọ̀rọ̀ tí wọ́n sá lọ tí wọn ò dúró gbà so lọ́ba ní ṣe bí ní mo ní mi ọmọ mọ̀kànmọ̀ pé gbé igi lọ́wọ́ àwòrán lásán ni ó ní ọ́sà ní lọ́ba ní ká lọ rògùn arógùn 4,200 ọmọ ìtú bá ń sọ pé lásìkò gbàtà gbọ́n wálé àwọn sísítà wa wọ́n ti lọ bá wọn kan ní wọ́n sọ wọn pé àwọn ti pín wọn ni pé wọ́n ti pín wọn so ń gbọ́ ẹni tí wọ́n sọ pé kọ́ lọ rẹ ránú wọn kò wà ló lọ èmi náà ló tó wá bá wà láì bá a ṣe ra ṣetán láti rẹ ra wọ́n ní kódà àgùntàn lọ gbọ́dọ̀ rà so ẹni tó wá sọ ìkànnà fún jàlá bí mi ọfà ìdí àwọn lọ́dọ̀ mo ṣe lé lọ́dọ̀ tó dẹ̀ yóò jẹ́ ń bá sọ̀rọ̀ mọ́ dóní pé ọfẹ́ bá ogun sẹ́tẹ̀mì sí àbúrí ẹ̀ burú ni so màmá tí a ń sọ bá a ṣe lọ rògùn 4,200 dínú nẹ́bá ní ká máa bá wọn fi blọ́ọ̀kù sínú tí wọ́n fẹ́ jẹ gan kó tútù rin gẹ́gẹ́ láti ìgbà náà láti 2014 lọ́rọ̀ tí mò ń sọ yìí o béèyàn wọ́n fẹ́ lè wá ṣọ́ọ̀bù ńgbà léyà níjọ léyà ìsìsàlẹ̀ bẹ́ẹ̀ wọ́n wà ń bẹ́ẹ̀ ní ìsìn máa sọ ńgbà ọlọ́run àti tí ti sọ pé ògùn ọ̀sà ní táwa lọ́rọ̀ ògùn fọ́ọ̀tù máa ní pọ̀tán ṣe rí mọ́ àgùntàn tí wèrè ní ẹ̀rà wà ní ìsìn ọlọ́run ẹ̀sẹ̀ wà fún mi gangan wà ṣíṣe so tí permanent sickness bá wà fún yàn à ń ta àwọn àyà kan ní àyà tó ṣèfà àwọn àyà wòsàn so mo fẹ́ fún wa ní àwọn àyà yẹn ń tọ̀mọ̀ sọ́nù súrà tó wà àkọ́kọ́ súratul Isra àyà 82 súratul Isra àwọn àyà mẹ́fà lọ́lọ́run bá lẹ́kọ̀ọ́ láti dákọ̀ wòsàn náà Al-Qur'an Karim àwọn àfà wọ́n jẹ́ kó yá pé àwọn àyà tíyàn bá kà sínú omi òjò dàrẹ́tì tàbí inú omi Zemzem tàbí inú omi odò tí ń sàn tẹ́ bá wá kà lẹ́ẹ̀mejì báwọn tẹ́ni tí permanent sickness tẹ́ ń wò pé tí wọ́n sọ pé ẹ tọwọ́ lébọ̀ ẹ jáde sí tí bá ń mú tí ń fi ń wẹ̀ láàrin ọjọ́ méje tí ó bá jẹ pé nǹkan ni yóò kó mẹ́. ẹ̀sùn àgbà yìí mẹ́yìn. àwọn kan lè wọlé sí abẹ́ ẹ̀bẹ̀ wọn. Àlejò tébù mẹ́bàá. Ìgbésẹ̀ kan wọlé sílé. Ẹ̀kì spíkà lẹ̀. Náà. Ọjọ́ lè bàjẹ́ o. Ẹ má jẹ́ àsákùnkẹ Ọlọ́run o. Kọ́gbẹ́ni yẹn lọ bẹ̀ yẹn. Kọ́gbẹ́ni lọ bẹ̀ o. Wọ́n ní a lè gbé ẹni lọ sí abẹ́ lílọ. Orí bàtà àbàkẹ́rùn. Èké Ọlọ́run lójó. Kárípá àṣà o. Náà. Súratul Isra. Ó bá ń bọ́ mi wá. Àyà 82. Chapter 17 verse. Bákan náà, Súratul Fussilat. Súratul Fussilat. Quran chapter kínú 41. Quran chapter 41. Verse. Say 46 ìkọ́ ní ìbáyìí. 46. Verse 46. Verse 46. 41, 46. Súratul Yunus. Quran chapter 10. Verse 57. 10:57. Ó di mélòó bá 1, 2, 3 mẹ́ta àti Súratul Shu'ara máa sọ tó bá dọ̀ lójú ẹmọ̀ òun ti ṣe àwọn kíní àwọn ẹjọ́ sẹ̀lẹ̀dìrì ó ti máa Quran chapter 26
verse 80 àti Suratul Nahli Quran chapter 16 verse 69 àwọn àyàtù yẹn lọ́lọ́run ti bẹ́ẹ̀ ni mẹ́fà ti pé lọ́lọ́run ti dákọ̀ ṣìfáù nínú Al-Qur'an Karim. So Suratul Isra aya 82, Suratul Fusilat aya 44, Suratul Yunus aya 57, Suratul Tauba aya 14. Okay, Suratul Shu'ara aya 80. Suratul Tauba tí ń pè tẹ́lẹ̀ Quran chapter 9 verse 14. So gbogbo àwọn níkàlì tí wọ́n bá ń fáwọn èèyàn pé ẹ lọ pẹran àwọn orúkọ àwọn àjànù tí wọ́n fà Kùránì kò ní mú jẹ o, àbí nítorí àìsàn tí wọ́n pé àìsàn yìí pẹ̀lú bá ṣe rí wọ́n ẹlòmí lè ní àwọn ṣe ìstìárà kọ́ lọ sọ pé kéèyàn pẹran. Lóòótọ́ tí aláìsàn èèyàn bá wà àbí èèyàn fẹ́ wá dáadáa kan àbí èèyàn fẹ́ ti aburú dànù gbogbo ọ̀nà lẹ́lẹ́ fi máa ṣe sàárà, torí pé sàárà tẹ̀ ń wó ìmọ̀ ti aburú dànù ó sì máa ń fa oore wá, but kìí ṣe wípé wọ́n ṣẹ̀ wá wò fún ọ pé tí kò lọ ṣeré. Ìwọ gangan gbọ́dọ̀ jẹ́ ẹni tó lawọ́ tó kúrò. Quran kò ní mú ẹ̀jẹ̀ ìyẹn bá nínú àwọn àkíyèsí mi lórí ọ̀rọ̀ a ti sọ yẹn lọ tẹ́lẹ̀ ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àínú. Sáwọn èèyàn gbọ́ mi bẹ̀rẹ̀ dáadáa sá ṣó ń débẹ̀ ṣe àpá sọ́npa ọ̀rọ̀ ojúkójú pé kìí ṣe àjẹ́. So ṣùgbọ́n rúkíyà rẹ̀ fún ẹni tó bá ṣẹlẹ̀ sí àwọn àyàt téèyàn máa ń kà tó jẹ́ pé ń gẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ṣòro ìwọ̀sáàbà máa sọ àwọn solution mú tó ń tẹnu ọmọ tí wọ́n gba kíníkà lọ́wọ́ méke wọ́n fàkà àrọ̀pò àwọn ẹni tó bá jẹ pẹ́rù nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí tó ní í ṣe pẹ̀lú àínú tí àkí mo ti tú lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n sọ pé àwọn àjẹ́ ni kìí ṣàjẹ́ rúkíyà tiẹ̀ àwọn àdúrà rẹ̀ tí ìsìláàmù táwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n kọ́ wa ó ní number 1 ìbẹ̀rẹ̀ Suratul Baqara láti àyà alákọ̀ọ́kọ́. Àwọn àdìkáàrù tiẹ̀ yàtọ̀ sí àwọn àyà tí wọ́n fi ń lé àǹjẹ̀nù lára, kìí ṣe àwọn àyà rúkíyà tí wọ́n fi ń lé àǹjẹ̀nù pé jínù kó sẹ́nìkẹ́lá ẹgbẹ́ kalẹ̀ ẹ máa ka rúkíyà lé lórí. Akálá sí gbogbo àyàtù Kùránì pátá ìwòsàn ni, kò sí ibi ìntẹ́yàn lò sí ń tọ́ fẹ́ lò fún tọ́nà ọba àlékọ́lá tí ò lò fún dáadáa fún yàn. Káwọn máa bá wọn pín mẹ́sí pín pé òkú ló ní kúlẹ̀ Allah. So àwọn alàyè ló ní sàájá kódà tẹ́lòmí bá mú ẹnu létí mọ́ mú bá mẹ́nu létàbà tí àdá ẹlòmí lè járun pé àà rú mọ́ mú ilé pé wà nílé ẹsẹ̀ àmọ́ sí pé fa lórí ìrun rárá o. Ìbẹ̀rẹ̀ Suratul Baqara Ayatul Kursi èyàn Allahu la ilaha illa huwal hayyul qayyum. Bákan náà ìparí Suratul Baqara Amana Rasul. Bákan náà ìbẹ̀rẹ̀ Suratul Ali Imran láti àyà kìíní dáyà kẹwàá. Ìparí Suratul Hashri Law Anzalna so 59. Lẹ́yìn àwọn àyà tí mo sọ yìí lèyàn ọ̀sẹ̀ wá ka àwọn àyà yìí kìí ṣe odidi súrà làwọn ilé ẹ̀rí pé mo sọ àwọn ilé náà pé láti àyà báyìí sí àyà láti irú Baqara ìbẹ̀rẹ̀ rẹ̀ àyà kìíní síbi wa ulaika humul muflihuna sáyà kẹfà kan náà àbáyà karùn-ún àyà tẹ́ fi máa ṣe wàlímà so ṣùgbọ́n àwọn lẹ́yìn tí mo sọ pé ìbẹ̀rẹ̀ Baqara látàyà kìíní dáyà karùn-ún Ayatul Kursi ìparí Baqara níbi Amana dé parí àti ìbẹ̀rẹ̀ Ali Imran látàyà kìíní dáyà kẹwàá ìparí Suratul Hashir láti bí Law Anzalna
hadha al-Qur'ana ala jabalin. So àwa bọ́ sáwọn àyà tí mo fẹ́ sọ yìí àyà inú Suratul Baqara àyà 137 nìkan níbi fasayakfikahumullah ibi tẹ́yìn ó ti gbé nù fasayakfikahumullah wa huwa as-sami'ul alim àti àyà ìparí Suratul Qalam wa in yakadu alladhina kafaru la yuslikunaka bi absarihim lamma sami'u adh-dhikr 51 Suratul Qalam àyà 51 ìparí kọ́lámù ni. Bákan náà àti àyà nù Suratul Nisa verse 54 níbi tó lọ́n sọ pé am yahsuduna an-nasa ala ma atahumullahu min fadli. So títí dé parí àyà. Bákan náà àyà nù Suratul Mulk àyà ẹlẹ́ẹ̀kẹta farji'il basara hal tara min futur. Bákan náà Suratul Ahqaf níbi tó lọ́n sọ pé ya qawmana ajibu da'iya Allah àyà yẹn 31 lẹ́yìn náà kul huwa Allahu kul a'udhu sókè ní kejì. Àwọn àyà tí mo dákọ̀ yìí fún ọ̀rọ̀ títí àínú ní o lẹ́yìn ìgbà tí èyàn bá ka àwọn àyà tí ń tán ní ọwà ẹsẹ̀ wá sí àwọn àdúrà tí mo fẹ́ sọ yìí tí ara àwọn àdúrà tí mo fẹ́ sọ yìí eléyìn ò sí nù tí wọ́n fẹ́ tẹ̀ o torí pé tí wọ́n fẹ́ tẹ̀ yẹn gan ti pọ̀ ó ti pọ̀ gan o ìgbà tó sẹ́ndẹ̀ sí mi màá ẹsẹ̀ padà píìkì mo rò pọ̀ tí àsìkò bọ́ gbà wá ni mo fẹ́ máa kà kí n máa sọ pé sáà promise ilé kọ́mọ̀jẹ̀ pé ó ti lọ tìbọ̀ náà ara wọn tó lóun lọ jókòó lọ ń gbọ́ gbogbo fídíò tá a ti ṣe ní ẹsẹ̀ wá ń kọ́ọ́lẹ̀ so ọ̀sẹ̀ yìí ló tó parí rẹ̀ mo ní ọ́ táìpù ẹ̀ bọ̀bọ̀ kò lè rí táìpù màá fi tí ọba ní wá sí program. Àkọ́kọ́ òun náà ni àdúrà as'alullah al-azim rabbal arshil azim an yashfiyak. Sẹ́rí àdúrà téèyàn bá lọ káláìsàn gan téèyàn bá lọ káláìsàn ẹ̀ntàrà rẹ̀ ọ̀yá ó dá ní àdúrà tá a máa ń ṣe fún ni as'alullah rabbal arshil azim as'alullah al-azima as'alullah al-azima rabbal arshil azim an yashfiyaka tó bá jọkùn an yashfiyaki tó bá jóbìn ìyàtọ̀ tí mẹ́mí kí ó náà ní ká fọ́kùn kí fóbìn ọ̀tán inú àwọn ìyàtọ̀ ní òtọ́lẹ́ lómi lè máa gbé káàkiri pé ó sì àjúbà ń lọ but inú àwọn ìyàtọ̀ tó bá ti fèsì obìn kì ní òun máa kì tí a pé gbogbo nǹkan máa ń kì sọ́dọ̀ wọn náà ní owó ọbẹ̀ yóò kì owó aṣọ yóò kì so ìwọ ló máa ka bùrùbùrù tí ẹ ká so bó lẹ́sẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì òhìn ìzùkà tí a pé tó bá ti jọ́kùn kàánú tó bá jóbi ńkọ́ òhìn ìzùkì bí kalimati llahi tamma min kulli shaytanin wa hamma wa min kulli aynin láàmà. Sẹ́rí ayé ti rọrùn kọjá kẹ́nìkọ́ wá pè mí padà pé mọ́ wọ́n sọ lórí rédíò àwọn èèyàn record àwọn èèyàn Facebook gbé ẹlòmíì oríṣiríṣi ọ̀nà ẹ̀ so inú ẹni téèyàn bá tó bá ti lọ wò lórí YouTube ó lè wò lórí Facebook ó lè wò lórí ẹlòmíì lè mọ́mọ́ lórí ti Facebook yẹn àti sọ fún wa gbogbo àwọn wà sí ilẹ̀ padà tó gbọ́ na come your voice lórí Facebook page ẹ̀rẹ̀ lọ sí Ustaz SRK Sunati TV so ẹ lè lọ síbẹ̀ náà option méjèèjì yẹn ẹ̀rì gbogbo wà sí yẹn bẹ̀. Torí ẹlòmí ọ̀tún wọn pè ní sí pé kí ní tẹ́ ìpínlẹ̀ kan ìrìn gbọ́yé ilé ètò ìgbékọ̀ bá wọn o so èyàn ó sì àdúrà àtàlákọ̀ọ́kọ́ yẹn as'alullah al-azim tí mo sọ èyàn ka méjì rẹ̀ àti u'idhuka bi kalimati llahi tammati min kulli shaytani wa hamati wa min kulli aynin laama èyàn ka mẹ́ta àti ẹ̀ Allahumma rabban nas adhhib al-ba's ishfi anta shafi la shifaa illa shifaa'uk shifaan la yughadiru saqaman. Àdúrà ńlá ni Allahumma rabban nas àdúrà tí mo ń sọ iná ó wà nù ń tàà tó lè lọ sí fẹ́ni tára rẹ̀ ọ̀yà tó rúpò náà lẹ́kọ̀ọ́ gbogbo nǹkan tí ń gbà òyìn adẹ́lẹ́bọnú lórí sickness pé ẹwò wọ́n kàn rá wọ́n ń rá mọ́lẹ̀ ní ayé ní pé ayé
yán wọ́n ti di dádì mọ́lẹ̀. So ẹn tó sì mọ̀ kódà kọjá pé àìsàn tó lè pa ni ní ń ṣe nínú ṣẹ̀ríà Islam téèyàn bá lọ káláìsàn èyàn èròjọ́ kọ́ wá máa sọ wípé ẹ ṣọ́ra o èyàn méje ni kíní ti pa irú nǹkan tó ṣe lágbájá náà tó fi kú pé wàlá kíní wá ń já àti lẹ́nu mẹ́ta ẹ̀yìnkúlé wa ìkan tó ṣẹlẹ̀ láàárọ̀ ẹ̀ ẹlòmí ọ̀lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tí ó náà mọ̀ wò pé àbẹ́mi nàmbá 8 báyìí so kódà kọ́ mọ̀ pé ó lè kú ọmọ rẹ̀ kò sí wàhálà àdúrà lọ́mọ sí so Allahumma rabban nas adhibil ba's ishfi anta shafi la shifaa illa shifaa'uk shifaa'an la yughadiru saqaman so a sì léyìn náà mẹ́ta hasbi Allah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim mẹ́ta rẹ̀ àti Allah in tó wá parí rẹ̀ Allahumma ahadhib anihu tọwájọ́ pín aniha tọwájọ́ bin harroha wa bardaha wa wasobaha Allahumma ahadhib anihu harroha wa bardaha wa wasobaha so pẹ̀lú àwọn àyà tí mo sọ èyàn ó gbìyànjú ká gbogbo àwọn àyà tún yẹn lẹ́ẹ̀méje àti eléyìí níye òǹkà tí mo sọ yẹn ẹni tí ó bá mẹ́ni tó fi ojúkójú wò sáàgbọ́ kọ́ mọ́ sáàgbọ́ tó bá mọ̀ sí mo sọ nígbà tí mo sọ̀rọ̀ ìhùngúlẹ̀ títí ọ̀rọ̀ àìnù yẹn gan tó bá mọ̀ torí pé àìnù téèyàn bá wò sí rẹ̀ èèyàn mo sọ fún wa pé ọ̀rọ̀ ẹnu ni in tó jú rí tọ́yà lẹ́nu tí ó wá lè ṣàdúrà sí ìgẹ́ lànà bí pé ní ọ̀gá àdánwò tí ó máa kó bá gbogbo wájú wọ lórí nǹkan ó sì jọ lójú yálà lára ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí àbí ẹni tí èsì mùsùlùmí àbí orí lára rẹ gẹ́gẹ́ tó rí nǹkan tó jọ lójú tó ọbọ̀ wá sọ jáde pé wàláì kíní sì dáa tó ọba ṣàdúrà sí ṣàìtàn tí nẹ́tíwọ̀kì ẹ̀ bá wà fẹ́lẹ́bù ọlọ́run ó jẹ́ kó lágbára láti lè bàjẹ́ nítorí àìlẹ́kọ̀ọ́ tiẹ̀ ṣùgbọ́n ọwà máa lọ máa yé in tí ẹ ń pè ní àìnàna kìí sájẹ̀ ìrùpa get point báyìí àwọn sàábé tó ṣẹlẹ̀ sí gan tààrẹ́ rí rẹ̀ mùsùlùmí dáadáa làwọn méjèèjì wọ́n jọ jagun Bádírì ni ṣé sàábé wá lọ gbàjẹ́ ni àjẹ́ wọ́n lọ máa ń gbà ni àìnù ìtọ́lọ ń dámọ́ kálukú wa èèmọ́ ń bẹ́ ń bi ẹni tí ọ̀bà wọn pọ̀lọ́ ní àwọn àjá ibù kan ejò kan bẹ́ nù rìn ejò ọmọ ní ìlà white lẹ́yìn kèèkọ́ mọ̀ débi kéyìn ó máa rí ẹ̀dà tọ́lọ ń dá ni pé tó bá dúró lọ́ọ̀kẹ́ báyìí tó jú òun àtọmọ àná bí Ádámù bá jọ sí mẹ́rin ojú tó jọ sí mẹ́rin ojú wọn ò rí nàmọ́ láyé kò sì tún nǹkan sí yẹn la ó bẹ̀rẹ̀ pé àwọn ìmọ̀mọ́sẹ̀ tí àwọn oògùn kan ń bẹ tí wọ́n sọ yí pé ọbẹ̀ fi ṣògùn jẹ̀dí wọ́n lè ní kẹ́ni wọ́n yàgbẹ́lẹ̀ kún wá bu nǹkan sí tàbí ó ní àwọn èèmọ̀ kan bẹ tí èè sọ̀rọ̀ ẹbọ ṣùgbọ́n tó lè mọ́ ìyàwó èèyàn wọ́n lẹ́nìkan fojú wọn kankan náà ṣé kìí ṣàjẹ́ ló fi wá bàjẹ́ sàábé méjèèjì tó wọra wọn ìkan ń jẹ́ sáálù ìkan ń jẹ́ ámírù ọwọ́ ẹ̀ lọ́nà ugbó ìkejì wá ń wò òun wá rí ẹ̀yìn rẹ̀ pé ọwọ́ ẹ̀ lọ ìkejì wá ń wò pé wẹ̀yìn ẹ̀ bó ṣe dán ó ti ẹ̀ fáìn báyìí òun kẹ́ sọ ni ṣàìtọ́n sì lágbára débẹ̀ ó sì nalẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí gbọ́mọ̀lẹ̀ wọ́n sì gbẹ́rọ́dọ́ ànàbí wa ní tààlẹ̀ fura sí ní tànàbí kọ́kọ́ béèrè nù tààlẹ̀ fura sí kìí ṣerú fura tàwọn babaláwo so àwọn sọ̀rọ̀ wa ní kí òun àti ámírù náà wọ́n jọ wà ní inú gbó tí nǹkan fi ṣẹlẹ̀ ànàbí wa ní ẹ̀pẹ̀ wa ànàbí wa ní kí lórí tẹ́ fẹ́ máa para yín ẹni tànàbí ń bá wíhun ọjàgun Bádírì o tí wọ́n wò kékeré para bí bú ànàbí èmi kẹ́ sọ pé ẹ̀yìn ẹ̀dá ànàbí wa ní alábàárakítà nígbà tó rí ń tọ́jú ọlójú kí ló tó fi ọkọ̀ tọrọ àlùbáríkà ibi tí ẹ ti mú nánu ṣọ́ọ̀nà pé ń tójú bá ti rí èèmọ̀ kan bẹ àfi tó lọ ń bá ń láyìn láti yẹ jọ́ ì tẹ́sù ọ̀wà àfẹ́lẹ́bù tó ọba ilé sọ èṣù lágbára láti lè rí nǹkan yẹn bàjẹ́ kún ó sì síwọ̀ lọ́rùn látara ìlẹ́kọ̀ọ́ gbogbo àwọn òwúyẹ́ tí ẹ ń ṣe kìnnì kan ewu ní ta máa ń gbọ́ kó tó di pàwà bẹ̀rẹ̀ wà sí wa náà àwọn lóró kẹ̀kẹ́ tí wọ́n lẹ̀ lómi kan sọ ọkàn sọ pé ó sì rí sí bá láàfíà ń bẹ̀rẹ̀ ààrẹ ló fi ń ṣe báyìí tí ó sì ṣẹlẹ̀ àìnù ni ẹni yẹn lè má lájẹ́
sẹ́rí ẹ̀wà lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn ń gbé wọn wórí rédíò tẹ́ ẹ bá ti mọrú ẹni o kò ní ìdí àsìkárù tí mò ń sọ yìí téèyàn kan ìwọ gan lè wò sí rẹ àìnù lè ṣẹlẹ̀ sí wọ gangan má ti torí rẹ̀ lélẹ́bọ ó lè jẹ́ pé wọ́n lo wò tó kàn sọ pé bẹ́ẹ̀ mà ti wà yìí èmi ọmọ Bọ́lá ń lé fúnra mi èmi ẹ̀ máa síkì bó o ti sọ ó lè dẹ̀yìn ìgbà náà kéèyàn máa síkì ẹlòmíràn máa fọmọ sí yẹn rẹ̀ mo jẹ́rìí káwsára orí ẹ̀ pé bàjẹ́ ó ti ha di ṣáárì yọ́ kẹ̀rí pé lẹ́yìn bí oṣù mélòó kan orí rẹ̀ ọkọ̀ kù wá ni gbogbo ẹni tẹ́ máa ń fọmọ sakọ́ bọ́ta ya wá kà tí ń kúlínkú sàwọn náà sáà ń ṣe tó o bá rí ìtí Islam sọ bó o ṣe mọ̀ pé Ọlọ́run sọ orí kan fún ọ tó o bá fẹ́ sọ jáde ẹwọ ọba àgbàlá múnigun kọlọ̀ ń jẹ́ mi wọ́n ogun àlìfà tó ní mọ́ ń sọ ìṣesí kan bẹ lọ́dọ̀ wọn àṣírí ńlá ni kí láṣírí náà ni pé tẹ́nìkan bá ń sọ oore kan níwájú wọn bá nú ọmọ kéw pé àwọn àbáwá ní kíní kankan kàbá tí bá ti ń sọ bàbá máa sọ pé masha Allah la quwwata illa billah inú téèyàn fi máa ń lé aburú dànù torí ẹni ti rí oore wọn but ẹ̀yin ò lè gẹ́ẹ̀tì ẹ̀ ní so ẹni ti rí oore o tó bá ti ń sọ ní Ọlọ́run sọ nù káfì tí ọ̀rẹ́ ń sọ fún ọ̀rọ̀ rẹ̀ pé wàláúlá ìdídà kọ́lítà jannataka kúlítà masha Allah la quwwata nígbà tó ọwọ́ náà kò rẹ tó rí tọ́jọ́ lójú tó bá jẹ́ pé nígbà tó ọwọ́ bẹ̀ ni instead tó fi ń sọ pé oko mọ̀ ní sókò ìsì lè parẹ́ mọ́ oko ń sì padà parẹ́ ẹ̀kọ́ lọ́n sọ̀rọ̀ sọ́tìlì ká pé ọ̀rẹ́ wọn sọ fún pé ìwọ ló kó bá rẹ o tó ẹ pé ńgbà tó wọnú oko tó rí tọ́jọ́ lójú tó sọ pé masha Allah la quwwata illa billah tó máa rémi sí pé ìmọ̀ ṣe tó ń ṣe yẹn kádàrá rẹ̀ ò ní yí padà báyìí o tá a bá ti fẹ́ sọ àkọ́kọ́ ṣàdúrà fúnra wa náà pé ọlọ́mọdé rán padà ẹni àdúrà pọ̀ bá máa masha Allah la quwwata illa billah tó ọmọ Allahumma bariki fiyahu alayya tó ọmọ àdúrà kẹ́kẹ́ ṣe kọ́kọ́ ṣàdúrà Yorùbá pé ọlọ́mọdé rán padà sí gbó èmi ìmọ̀ sí kí ọ̀tán wàláhì 1 million ṣàìtàn ò lè lágbára ń bẹ́ mọ̀ ọ̀tán ṣùgbọ́n tá a bá ti wá mẹ́rin tó fojú wò yẹn tó tó wá lọ sọ̀rọ̀ sẹ́rí à ń sọ̀rọ̀ àárín ara wa àwa tá a tún ní mẹ́ni bó wá ní tẹ́ni tó jẹ́ pé ẹni ibi ni òun ti ẹ̀kẹ́ wulẹ̀ rí nǹkan dáadáa nǹkan aburú ní máa ń fẹ́ ṣẹ́ǹkù tó bá fojú róore bí kó wulẹ̀ bẹ̀gẹ̀ ní ó wà lẹ́mí rẹ̀ ó tó wá sọ jáde ṣẹ́ǹ gbọ́ mi báyìí tá a bá ti mẹ́rin tó fojú wò kò ní ìdí àsìkáàrò kẹ́ni wọ́n kẹ́ sàlùwàlà lásán tó bá ti sàlùwàlà omi wọ́n kàn fi wẹ̀fẹ́ ní lásán gbogbo nǹkan tí ń ṣe ọ̀lọ́ kò nídìí àsìkárò ẹni tó fojú wò yẹn tó sọ̀rọ̀ tí tó ọba ti lè reconnect ẹ̀ pé òótọ́ ni mo rántí èmi gan ni mo ṣe ìwọ náà ó níbi téèyàn ọwọ́ ẹ̀nu ara o ṣùgbọ́n máa sọyún ó lè jẹ́jọ́ mẹ́jọ máa sọyún kì í ṣe pé àlùwàlá apá fẹ́ kírun náà ni yóò tún ṣe o ó láwọn ibi téèyàn ọfọ̀ sínú ke yóò wá dà sẹ́ni ńlá lọ́ba tán tó lánàá bí ni ó yá wẹ̀ ó sì wẹ̀ wọ́n sì dà sí ẹni tí ń gbọ̀n la ó sì dì lójú ẹsẹ̀ ṣùgbọ́n tá a bá ti wá mọ̀ ọ́ táà mẹ́n tó wò tí wọ́n náà kẹsà mọ̀ pé nẹ́tíwọ̀kì kẹ́dàrú náà ni àwọn àdúrà tí mo sọ yìí lèyàn wà á sí sínú omi lèyàn ọkà ẹni wà máa fi wẹ̀ fúnjọ́ méje pẹ̀lú ògo Ọlọ́run in tí àìnù gbé wá bá láburú yóò kó bẹ̀ èyí ò ní ìdí à ń tojú bọlé àìsẹ̀ lọ́rùn wá wẹsẹ̀ kankáàkiri tí wọ́n à ní à ń lọ ń wé orí sódò rárá o kọ́nà ọ̀bàdìkọ́lá kí ọ̀sán ẹnì kọ̀ọ̀kan wa ọ jẹ́ ìwọ̀nba tí a lè mẹ́nubà torí ìjọba àsìkò àti bí ojú ọjọ́ ṣe rí subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhanallah